الحمد لله رب العالمين وصلى الله وسلم على عبده ورسوله محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run Ọba tí ọlá ẹ̀ ga jùlọ ó sẹ́mi àti yín kò lórí dáadáa àwọn Ọlọ́run ní fèmí àti yín lẹ̀ àti ọkùnrin wa àti obìnrin wa tí Ọlọ́run bá ṣẹ́kù ní jẹ́ mùsùlùmí Ọlọ́run jẹ́ ata lórí jíjẹ́ mùsùlùmí Ọlọ́run bá ti tó. Ó súnmọ́ kí nẹ́tíwọ̀kì ó wà òkè èyí tó tún súnmọ́ jù ni pé bóyá fọ́ìsì mi ó jáde dáa àbí kí ó má jáde dáa. Mi mọ̀ pé máa fún òsì ní charge. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Okay, sí fọ́ìsì mi ẹ jáde dáa brother. Seyin Nikan ni. Seyin Nikan ni. Àwọn ọ̀rọ̀ kan lọ lọ́wọ́ tí ó wù mí láti lè dá sí. Àmọ́ èyí tó bá yẹ kí èmi náà lè wòye kan sí kan láti lè pàkíyèsí lópin ìgbà tí ọba ti wà zábìtì nínú ẹ̀mí mi pèsè ládàá ni tí kìí jẹ́ pàníyàn mi lọ́wọ́ à ń bẹ̀ lábẹ́ lékè kájọ rí sínsìnra wa. Tí mo bá wá ní ìní sí ewu ni mo mọ̀ tọ́lọ́run Ọba ó gbà ewu ni mo mọ̀ tí ọ̀tí Ọlọ́run Ọba lọ́rùn. Àlàyé mi tí mo ní tàmọ́ àpèsè ẹ̀sìn ló ná àbíṣẹ́ mi tí ò tẹ̀ lórí mídíà rárá sóò ni mo lè lérò bọ́lọ́run ó gbà ní àbílẹ̀ yìí. Intọ́dẹ̀ wà nínú súnnà ni pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé man ra'a minkum munkar falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika li'afu al-iman. Tá bá rí nǹkan kan tí ó dá tí ó yẹ kó wà bẹ́ẹ̀ kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ falyughayyirhu biyadihi ká fọwọ́ tún sí. Tá bá wà lágbára àti lè lo ọwọ́ fa bilisanihi ká lo ahọ́n. Tá bá tún lágbára àti lè lo ahọ́n fa biqalbihi ká lo ọkàn pé kíní tí sì ń lọ yóò sì tẹ́mi lọ́rùn wa dhalika li'afu al-iman. Ìyẹn lọ́kàn lé ní ìyẹn lọ́ lé ní ìnígbàgbọ́ jù. Torí pé ní tí ó bá dákẹ́ láwọn ibi tó yẹ kó sọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn yóò ní mọ ibi tí ó tò sí wọn ò ní máa ta ní ó wà lórí dáadáa. Àwọn ọ̀rọ̀ kan bẹ kò yẹ kéèyàn dákẹ́ pàápàá jùlọ tí èèyàn bá lérò pé ara ayé ń lísìn sóhun wọ́n sì máa fẹ́ gba òdodo lẹ́nu tó náà kéèyàn wá rí pé òun ò ní dá sí òun ó dákẹ́. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa wá wò pé àwọn tó bá jẹ́ mùnáfìkì tí wọn kàn jẹ́ mùnáfìkì ń tẹ́yẹ́ wọn ní àmọ́ láìkí lágbájá kò tiẹ̀ bá wọn dá sí ti ń lọ. Àìdá sí ti ń lọ kò túmọ̀ sí pò ń lẹ́ni rí jùlọ torí pé kọ́ dá sí pẹ̀lú ọwọ́ kọ́ dá sí pẹ̀lú ahọ́n ìyẹn ló lóore ju dídákẹ́ tó ń dákẹ́ lọ. Àmọ́ tó bá ti pàníyàn tiẹ̀ náà wá ní pé àwọn kan ti ṣe ní tí mo fẹ́ sọ náà ní lágbájá ti sọ yẹn ìyẹn tún wá fi dà. Seyin Nikan ni àkíyèsí mi ní eléyìí bí mo ṣe dájú ọ̀rọ̀ kọ question mark answer mark tún wá wá àbí question mark tún wá wá torí pé ẹni láti bèèrè ayé léèrè tí mi bá through question pé Seyin Nikan ni ẹ̀yin náà gbọ́dọ̀ dára yín lóhùn pé èmi nìkan kọ́ but why tó já sí pé ẹni kò tó dìfìn ọ̀la pété dìfìn why tó já sí pé rí ẹ̀yin nìkan ní jẹ̀lẹ̀ lórí. Seyin Nikan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rò pé tí ń lọ lọ́wọ́ ìkànnì àwọn àgbàfọ́ onísúnnà àgbàfọ́ àkànnà táwọn náà jó ní súnnà wọ́n ń tàwọn síra wọn. Ìtàwọn sílẹ̀ ní yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilẹ̀ tàsí. Wa alaikum salam wa rahmatullah.
But say, okay, how are you? Give me a few minutes. Seyin Nikan. Àwọn àfáà tí ọ̀pọ̀ lérò pé àwọn àgbàfò ní súnà rẹ̀ sọ yẹ kí wọ́n máa fúnra wọn lésì, sọ yẹ kí lè máa pòwé mọ́ lágbájá káàtì ẹ̀ pé wọ́n dá tó ara wọn, àmákàlùkù ti mọ̀bí tí wọ́n lẹ́pọ̀ ọ̀rọ̀ mọ́. Èmi náà lórí péjì mi yìí mi sábà tọ́pìkì orúkọ èèyàn báyẹn torí mo mọ̀ rò pé ẹnìyẹn lè máa fi ìbákàkí àwọn fún wa kíní kan ní òun ló kù tàbí ń jẹun òun náà kù tàbí ń ṣe kíní kan tí ó sì nítumọ̀ kan wípé bóyá èyí àbíyàn tí mo bá tọ́pìkì rí mi rò pé mo wá parí prógámù mi kan rí kó wá ní nǹkan kan tí mo ní láǹfààní táyé kan lára kò ṣẹlẹ̀ rí. Definitely kí n kan through question mi báyìí pé Seyin Nikan ni kọ́ kẹlòmínà tó ní abá rí tọ́pìkì mọ̀ gbà àbí mi ló fẹ́ bá wí ni àbí lágbájá ló fẹ́ bá wí ni, but why you always why? Are you the only person in Nigeria? Are you the only person among your Al-Sunnah? Seyin Nikan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní àfáà kan sọ̀rọ̀ sẹ́nìkan, àfáà kan sọ̀rọ̀ sẹ́nìkan. Ǹjẹ́ tó bá tiẹ̀ ní nǹkan kan nípìlẹ̀ àárín tí wọ́n, ǹjẹ́ èmi tí ń padà tún ń kún ta ni rúsídá? Ta ni rúsídá? Ta ni ń dákun? Ta ni ń dákunjà? Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní ẹ̀tanú ara wọn nú ẹ̀mí tẹ́lẹ̀ sẹ́rítẹ́lẹ̀ tí ń lọ lọ́wọ́ yìí bá parí kò túmọ̀ sí pé mi ò tún ní padà ṣẹlẹ̀ kódà kò ní pẹ́ síra wọn torí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọn ò ní fẹ́ nìkan lẹ̀ kó máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn gbági káwọn èèyàn dákẹ́ fún lókùngbà tí èèyàn bá ti fẹ́ máa pèpè dọ̀dá gbogbo òlú lágbàáyé làwọn àáfàá ti pín sí méjì. Àwọn àfá olùpèpè sí náà, àwọn àfá olùpèpè ìmọ̀ náà, méjìlá àfá lágbàáyé wọn yìí dákẹ́ fúnra wọn. Awuyewuye tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo ayé náà ní tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nìkan kọ́, nílẹ̀ Yorùbá nìkan kọ́, kódà nílẹ̀ Haúsá báwọn náà ti fọ́, àwọn náà pín yẹlẹyẹlẹ níjẹ́ mùsùlùmí níjẹ́ Ahlus-Sunnah. Ẹ̀rí pé àwọn onísúnnà north wọ́n pín yẹlẹyẹlẹ gan, àwọn náà sì máa fúnra wọn lésì, àwọn náà máa ṣe rọ́dù tó gbóná lórí ara wọn. Amátìlẹ̀ Yorùbá ìmọ̀ ọgbà ọ̀nà ara yọ kó tó débi tó dé yìí àwọn táyà ọmọ níta máa pé àwọn ènìyàn àgbàlagbà ni wọ́n lábẹ́ jẹ́ onísúnnà ẹwà rí pé tó bá ti débi ọ̀rọ̀ ìsọ̀rọ̀ wọn míì òní àmà lágbára. Ìkànnà dọ́kítọ̀ àwọn sọ̀rọ̀ nípa tabligh fine, Jama'atu tabligh náà àwọn náà wà lórí báwọn náà ń kílèmù pé mùsùlùmí làwọn, àwọn náà gbogbo táwọn sì ń ṣe all were right. Ṣéèkì àwọn sọ̀rọ̀ nípa tabligh ìgbà tí kan nínú àwọn àgbàlagbà táwọn jẹ́ defenders fún gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn wá jáde tí wa alaikum salam wa rahmatullah sí dáadáa lẹ́wà Sheikh gbogbo lé ń kọ́ àna Ọlọ́run ní fi wálẹ̀ sí fọ́sì mi yẹn jáde. Ìgbà tí àwọn máa jáde tí dókítà tí àwọn sọ̀rọ̀ nípa agbègbè tabligh kìí jẹ́ pé wọ́n rọ́dọ̀ èlèmíyàwó ipé wọ́n fẹ́ sí rọ́dọ̀ fún dókítà kó wá jẹ́ pé ìmọ̀ ni wọ́n ná wọ́n bú dókítà dépò pé wọ́n fi bú ara bú wọn. wọ́n sọ̀rọ̀ tí dókítà
kọjá ntí èyàn ó ti mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí tẹ̀blígì làwọn ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìgbà tí bàbá yìí náà jáde láti lè fún dókítà lésì jazakumullahu khairan ṣe ẹ̀sìn ìgbà táwọn jáde láti lè fún dókítà lésì wọ́n padà gbé kúrò lágbègbè ọ̀rọ̀ tẹ̀blígì ó di pé ibi tẹ́ ti ń gbowó ẹ̀yin àwọn àfáà yín á tún àṣírí gbogbo àṣírí ibi tẹ́ ti ń gbowó definitely ẹ̀tanú kan wà níbi àwọn nǹkan wọ̀nyí tá bá ti fa ọ̀rọ̀ yẹn lọ fọ̀rọ̀ yẹn bọ̀ ọ̀rọ̀ owó ọ̀rọ̀ àwọn kan gbowó yín tún àṣírí ibi tẹ́ ti ń gbowó kí la gbé kí la jù ìyẹn jẹ́ kí nínú tó máa rí pé ẹwà àwọn àgbàlagbà tí èyí rò pé àwọn ẹni yìí ò oní súnà ni wọn tàwa ni rúsídà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn nílẹ̀ Yorùbá ni wọ́n ń ṣe conference àwọn náà ń ṣe seminar bóyá before tí bóyá láftà tí recently lọ́dún yìí àìmáyé yẹn ni wọ́n ń ṣe seminar lọ́wọ́ why ìtọ́já sí pé tí ní dá wàhálà alẹ́ why tọ́jọ́ já sí pé èyí tẹ́yìn bá ṣe láàrin ọdún kan làwọn àfọ onísúnà ó fi mọ́ bára wọn pò lórí àlámọ̀rí ọ̀rọ̀ tìyín nìkan èyí tó fi ń dáadọ́ ní kábẹ̀ lọ́nkọ́ lọ́mọ́ sí wá ní fìtínà fún umma gẹ́gẹ́ bí àdísà náà tánà sọ pé inna minan nas mafatiha lil khair maghaliqa lil sharr wa inna minan nas mafatiha lil sharri wa maghaliqa lil khair fatuba liman ja'alahu Allahu mafatiha lil khairi ala yadayhi wa waylun liman ja'alahu Allahu mafatiha sharri ala yadayhi oríire èyàn méjì ní bẹ láyé ipò táwọn wà ní wípé wọ́n jẹ́ olùsínà dáadáa olùpèpè dáadáa onísábàbí ire fún umma fún gbogbo èèyàn ikọ̀ kejì wọ́n jẹ́ sábàbí ìfàdàrúdàpọ̀ gbọ́nmi sí omi òtó Ànábì sallallahu alaihi wasallam fatuba liman ja'alahu Allahu mafatiha al-khayri ala yadihi ìdùnnú ayérayé oríire tí ò ní dorí burúkú kó máa bá ẹni tí ó jẹ́ wípé sábàbí dáadáa ló máa jẹ́ fún gbogbo àlùmọ́ ìdàkejì ìgbéjìnà sí kí Ọlọ́run kó máa dé bá ẹni tí ó jẹ́ pé sábàbí tó ń jẹ́ òun ní fìtínà fún umma ìmá fàbúrú fáwọn èèyàn àtàwà àti Ọlọ́run má jẹ́ kí kádàrá burúkú kó kò lè wà lórí kó ṣe wá ní mùsùlùmí tọ́lá láàfíà tó péye gbogbo bí tọ́lá ayé dé Ọlọ́run má jẹ́ ọpa wọn má jẹ́ dèrò ẹ̀yìn ẹni tó bá mọ orílẹ̀-èdè tá a wà yìí yóò mọ̀ pé àti ga lórílẹ̀-èdè yìí ó nira bẹ́ẹ̀ bá wá lẹ́nìkan tó ga nítorí ire tí ẹ náà fi ní lórí ibú ni pé má bínú ẹ̀ tó bá nìkan kan lágbègbè tẹ̀sìn má jẹ́ ọkọjá tagbègbè tẹ̀sìn àmọ́ tó bá já sí pé oore ẹ̀ kò sẹ́ni tí kì í bínú ara ẹni kò sí àgbáyé táwọn kan tí ní mọ́ lóníkèéta bínú ẹni kẹ́ni mọ́ ní àmọ́ bí ẹ bá fẹ́ sí kẹ́ni mọ́ ní èèyàn má dà papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ ǹjẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe wà tí wọ́n máa ń ṣe conference tán ṣe seminar tí wọ́n máa ń kí ni àdáfò tí yín lórí seminar tẹ́ gbé kalẹ̀ kí ni àdáfò tí yín lórí conference tẹ́ pè ẹ jẹ́ n túnà àṣírí kan fún yín lẹ́nìí sẹ́ni níbi 10 years back kémi gangan tí n bá yín sọ̀rọ̀ yìí tó lè ju àwọn kankan lẹ̀ pé eléyìí ọ̀gbẹ́sìn lọ eléyìí ọ̀lọ́ pẹ̀lú ẹ̀sìn níjọ́ tí mo kọ́kọ́ bá pàdé nínú tírà pé tó jòkó lẹ́mí mi pààyàn pé ká tẹ̀yẹ pé ọ̀rọ̀ Maulidi pé kọlọ́mbà ìsìn láàrin Mákà sí Mádínà ni mo fi ọba tó lẹ́ni ní ìbúra mo bẹ̀rọ ọba lọ́dún náà mo ní kọ́lọ̀ mọ́jẹ̀ padà dé Nàìjíríà mọ́ pé mo ti commit crime kọjá kí n padà sí Nàìjíríà pé kọ́lọ̀ wọn gbẹ̀mí mi ní Mákà ní Mádínà tó bá jẹ́ wípé ntẹ̀yàn máa gbà ládùúà lọ́lọ́run máa sáré gbà ní kò yẹ kí n dé sí Nàìjíríà padà lọ́dún yẹn lódodo njọ́ bàtà ń padà bọ̀ plane wa fẹ́ já láàrin Ethiopia sí Madina Ọlọ́run
ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ tó lágbára mi rò pé aburú kan bẹ tí mo ti kọ́rọ̀ ọmọ mi kú tó jẹ́ rò pé ọ̀tọ̀ ní ìbànújẹ́ ọ̀tọ̀ ní páyà nǹkan kan àwọn ìpayà tí mo ti bá pàdé nínú ayé èyí tó fẹ́ lágbára jù níjọ́ tí plane wa fẹ́ já pẹ̀lú gbogbo ìyàwó tàjọ wà nínú plane ìjọ náà láwọn tàjọ ń bọ̀ láti Madina tọ́pọ̀lọpọ̀ ń sọ wípé ẹni tó wọ Sahara mi tó wọ sọ pé ń bọ̀ láti Maka tẹ́lẹ̀mí sí padà ń pe Jésù nínú mọ́tò lẹ́fìmọ̀ pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n lọ Saudiya tí wọ́n lọ sí Maka wọn kìí ṣe mùsùlùmí. Ok, ọ̀tọ̀ ni kí èèyàn kankan kéèyàn wá rágbọ́ rẹ̀ pé àyín tí mò ń bá bọ̀ yìí eléyìí ọ̀lọ pẹ̀lú ẹ̀sìn eléyìí kò bẹ́sẹ̀ mímu. Ọ̀tọ̀ ni kẹ́mi yẹn náà wá sí nkáwé pé yìí nígbà àyèmáyé umura mi èmi lágbọ́yé wípé oúnjẹ olókùú nǹkankan tẹ́mi náà sì máa ń lọ dáadáa tẹ́lẹ̀ pé kò sára ẹ̀sìn mo wà ní mákàjọ́ kan mo ń ka tíra kan lọ́wọ́ ó jẹ́ tíra ìkan náà àwọn àfà Sheikhul Islam Ibn Taymiyyah àlàfà kan nínú àwọn tó já kẹ́kọ̀ọ́ ní Mákà wọ́n mọ̀ ní kọ̀rọ̀ bá mi ní òǹtẹ̀ yìí ẹ má ka tíra àwọn yìí ẹni tó ń kéwú lọ́wọ́ níbẹ̀ àfà yẹn padà ń sọ àwọn ọ̀rọ̀ míì tó wà ní Saudiya ìpè wọ́n kàn sọ tí wọ́n ń sọ ní èèyàn máa jẹun olókùúta máa wúrùn sẹ́mi jẹ́ màpá àwọn máa jẹun òkú níbi táwọn wà ìtẹ́bí ti mà lódodo ni ẹni tó ń kéwú lọ́wọ́ àwọn ìmánì tí mo fẹ́ ní èyí tó ń sì fẹ́ bá mi gbọ́n dànù mo ní bọ́lẹ̀ mi náà fẹ́ jẹun òkú ẹmú mi lọ́bẹ̀ ibo ni wọ́n ti ta tẹ́ǹtì mo ní ẹmú mi lọ́bẹ̀ èmi fẹ́ tẹ̀lé súnà ẹni tó wà ní Mákà lọ́wọ́ tí ń kéwú lọ́wọ́ ó sì fẹ́ dà mí ló porú ẹni tí mo ń sọ yìí ọmọ Ọ̀ṣun state àwọn tí wọ́n lọ ibi tí wọ́n bá lọ ó dàbí pé àwọn tábà ṣe sábàbí tí yẹn bá fi rí Saudiya lọ yìí máa ń lapa níbi àkídà tí yẹn bá darí àbí mání àdí tí yẹn máa lò tí yẹn bá darí Saudiya yẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ yìí fẹ́ràn fẹ́ fi ibi san olóore wọn pé bọ́yá àwọn tí wọ́n ṣe tí ìlọ Saudiya yẹn fi rọrùn táwọn fi lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé àwọn gbọ́dọ̀ fọ́ọ̀lù sírú mani àti táwọn bá lò láti máa fi pèpè dáwà ọjọ́ já sí pé kéèyàn lọ Saudiya kó lọ kéwú darí kò túmọ̀ sí wípé ó lè lo súnà yẹn àfẹnitọ́lọ́ bá sàánú sẹ́rí níbi 10 years back yẹn kálọ́rọ̀ mi lọ́rùn láti lè pe ìkánà ìyàwó mi pé kó wá jẹ́rìí sọ̀rọ̀ tí mo ń sọ yìí ni kò bá fìdí tí mo fẹ́ fi múlẹ̀ yìí múlẹ̀ sẹ́rí bá a ṣe wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò àwọn àfọ̀ onísúnà àwọn èèyàn kan bẹ lónìí nígbà yẹn gan àwọ̀ ọ̀kà wọn kó ní súnà ìmílẹ̀ kan gbá ẹni yìí súnmọ́ dodo pé ẹni yìí máa ń sọ dodo àwọ̀ ọmọ pé alùsúnà làwọn náà àwọn táwọn arílàlùsúnà pé ẹni yìí alùsúnà làwọn ọ̀rọ̀ lágbájá àti lágbájá ọ̀rọ̀ wọn jọra wọn àwọn náà làwọn arílàlùsúnà dòní sẹ́ríńjọ́ tí wọ́n gbé ẹlòmíì wá sí lọrin àwọn ni wọ́n rí pákéjì ẹlòmíì gan fẹ́ ṣe súnà yìí dójú àmì tẹ́lẹ̀ ẹlòmíì kan fẹ́ máa ṣe súnà yọ̀bọ́ kẹ́tẹ́ kẹ́ máa wò pé ní má yàtọ̀ wọn sóní súfí ní má yàtọ̀ wọn sí àwọn alásàlátù torí ẹlòmíì kéwúdé láti Saudiya náà wọ́n pa àwọn náà ń ṣe wàlímà tẹ́lẹ̀ but ìgbà tí wọ́n bá wọn àfọ́ onísúnà míì ṣe làwọn náà fi adjust níjọ́ tí wọ́n gbé àwọn kan wá sí àwọn tó máa ń pè àwọn àfọ́ onísúnà pé ẹ wá sí fún wa tí wọ́n gbé ẹlòmíì wá àwa fúnra wa nílé wa ń jọ náà látọ̀ká sẹ́ni yìí sólúsúnà làwọn pé ìsọ̀rọ̀ wọn ìṣesí wọn àwa gẹ́gẹ́ mọ̀ yìí pé wọn ò dúnra wọn òdodo ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o àwọn nǹkan bẹ táwa ń wò nígbà náà pé àwọn ènìyàn alùsúnà làwọn but àwọn nǹkan bẹ táwa kà tó rò pé bóyá àwọn eléyìí náà tí wọn náà sì tún súnmọ́ tí wọn àwa gẹ́gẹ́ orí wọn gẹ́gẹ́ bí onísúnà kódà tí wọ́n bá sì wá sí lórí tẹlifíṣàn bóyá ní sáàrì bóyá ní anytime
àwa kàn rí wọn gẹ́gẹ́ bí oníwàásí ni kéje pé ìṣesí wọn wá mo lè ka bí àwọn mẹ́fà bọ́n àwọn táwa wá rí nígbà náà àtàwọn obìnrin àtàwọn ọmọ kéèké nu làjọ sọjọ́ náà bí i sáfà olùsúnà làfà yìí náà ni pé ìgbà tí wọ́n padà mígùn máwọn kan làwọn náà sẹ́sẹ̀ yẹn àjọs barakallahu fina jami'a ìtafẹ́ náà nù àmọ́ ń tẹ́ ń sọ àmọ́ orú táwọn kan ń sọ àmọ́ bẹ́yìn ṣe máa ṣe àmọ́ ìgbọ́rọ̀ kalẹ̀ yín pé kò yàtọ̀ síbi táwa náà ti ń bọ̀ àwọn tí ó jọra wọn láfẹ́rò pé àmọ́ àkàrí pé ẹ̀yin sì tún bẹ́tà wa bí ti ń bá yín sọ̀rọ̀ yìí tẹ́ bá ń fojú kan wò mí ẹ̀yin gan mójú tẹ̀mí náà fi ń wò yín tẹ́yìn bá ń rí irú mi yìí àbí irú wa bẹ́ẹ̀ tẹ́yìn bá ń rí wa pé ìtẹ́yìn òdiwọ̀n tẹ́yìn fi wọn àwa lẹ́yìn ń wò ẹ̀yin ọmọ òdiwọ̀n táwa náà fi ń wọ̀n yìí sẹ́tìbọ́ ìwọ̀n oníwọ̀n lè ìwọ̀n ara ẹni lè yẹn mọ̀ èyí mẹ́wọ̀n ní èyí ọgbọ́dọ̀ mọ̀ oníwọ̀n lílọ Saudiya pé ẹkẹ́wọ́n Saudi ẹkẹ́wọ́n ní gbogbo tẹ́bá ti wọlé ẹkẹ́wọ́n ní Egypt kọ̀ọ̀sọ́ àmà wọn tí wọ́n bá súnà dé àmẹ̀yìn tẹ́ ẹsẹ̀ẹ̀sẹ̀ ń kún wọn pẹ̀lú àwọn kankan bẹ tẹ́yìn náà sẹ̀sẹ̀ sọ́lẹ̀ tí ò tí ju after gbà tẹ́ ẹ darí ntẹ́ ẹ bá kún lé náà lẹ́fẹ́ padà sí but ẹ padà drop àwọn kankan tẹ́yìn náà mọ̀ pé wọ́n wọlé mi èso ní súnà mi lé nítorí wípé àwọn àfóò ní súnà kọ̀ọ̀kan fọ̀rọ̀ sí yín lẹ́nu nígbà yẹn wọ́n pè yín lóníwàásí ọjẹ́ kẹ́yìn ló drop àwọn kankan ta ni ń tẹ̀lé mi ǹjọ́ wá dá sẹ́mínà wò lè yẹn fẹ́ ṣe conference wò lè yẹn fẹ́ ṣe lẹ́nu tí ẹ bá pèrè lóní súnà kí ni á dá fún ẹ torí pé ntọ́nà ọba wí gbẹ̀ngàn ní pé ta'alaw ila kalimatin sawaa'in baynana wa baynakum alla na'buda illa Allah wa la nushrika bihi shay'an onísúnà tí wọ́n yẹ pé lódodo níjọ́ kìíní àlátàwà àmà páwọn ènìyàn èso onísúnà ẹ̀kàn ráwọ̀ ẹ̀kàn rápálá torí àwọn kádẹ̀ rí bẹ́yìn fẹ́ bẹ́tà àwọn náà fẹ́ ajá kìíní wọ́n fẹ́ kọjá pé ẹ̀bùn tọ́nà wọn bá gùn yìí ìmọ̀rọ̀ sọ yìí ìmọ̀rọ̀ gbé kalẹ̀ yìí wọ́n fẹ́ kọjá páwọn ní kẹ́ bá lọ wọ́n dùn yín wọ́n sì succeed wá ìtọ́já sí pẹ́yìn táwa ń wò tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan fi ra wa náà lọ́rùn pé n tó bá mú lágbájá fi nǹkan báyìí lẹ̀ tó jẹ́ ó pé báwa náà bá fi ilẹ̀ ọlọ́run jẹ́ ó pé àwa náà wá ìtọ́ wá jẹ́ ó jásí pé ìgẹ̀lẹ̀ ẹ wá fẹ́ jẹ́ masdaru fitna báyìí ṣèbí tó bá jẹ́ pé lódodo òní súnà ahlu súnà nìyí ọ̀nà kí wọ́n pe Adam pé kára mọ́ pé nígbà mi mọ́ ọ̀nà ká pè pé ní tí mo ní kó mú wá sọ́mù náà ní kó kà mọ́ wá ọ̀nà kó mú kó ń kà méjì wá fún mi lásán pé kó má pè nígbà mi mọ́ ọ̀nà kó kà mú kó ń kà méjì wá kọ́dà wo nú àwọn kíní pé tí o bá ti ní nǹkan tí mo ní kó mú wá kó sàmù kó ń kà wálé lásán kó má pè nígbà mi mọ́ sí padà fẹ́ pàgílásì rẹ̀ ẹ má bínú ọmọ mi kan ló ń pe nọ́mbà yìí lọ bá ọmọ yìí mais ló máa kí fún kò sí bí mi ṣe fẹ́ ta lọ́rọ̀ mi ń clear sí conference tẹ́yìn fẹ́ pé seminar tẹ́yìn fẹ́ ṣe kí ni a dá fún àmọ́ èèyàn tó jẹ́ pé ìjónísúnà wọn kéwú nítorí pé wọ́n lè dá tíraka wọ́n mọ kéwú ló jẹ́ kí ọ̀rọ̀ wọn lọ́rùn láti lè belong ní ìdí àdùsúnà sẹ́tọ́wárí ìkéwù yìí èyàn máa ṣe súnà náà ìtẹ̀lé súnà náà ní dárájà jùra wọn lọ ìtẹ̀lé súnà èyàn máa tẹ̀lé súnà dúdú àmì jùra ẹni lọ èyàn báyà nú ẹ̀ kò túmọ̀ sí pé kọ́ lọ́mọ gbàṣẹ́ ju ẹni tó bá ń bẹ̀ lọ barakallahu fina jami'a àmẹ́yìn tó jẹ́ pé níbi 10 years back àwọn náà nínú sọ̀rọ̀ yín làwọn gẹ́gẹ́ ti dàjẹ́sẹ̀ pé ẹni yìí èso àlùsùnà wallahi gbogbo mo lè tó wáyé bọ́rọ̀ ọ̀hún súnà bí àmì láàyè láti kẹtàwọn náà mi á fọ̀rọ̀ rọ̀ bíbá kí náà fẹ́ ó ń yọjú wò mí ó ń bèèrè kíníkà
Tani yẹn mélòó náà ti kó ìfilẹ̀ ok ọmọ yìí ẹwọ̀ ìfimilẹ̀ ẹjọ́ má bínú mẹ́sẹ̀jì yìí sí ihdina siratal mustaqim ìtọ́nà wà bá wí ní pé ta'alaw ila kalimatin sawaa'in baynana wa baynakum wa la na'budu illa Allah wa la nushrika bihi shay'an. Ṣebí target onísúnnà ó ní pé ẹ̀yin ti wà nínú ilé báwo lẹ ṣe pé ará àta náà wọ bẹ̀ àwa tí a nímọ̀ tó yín báwo la ṣe tún lágbọ́yé bí ẹ̀yin náà ló fi jẹ́ sí pé tẹ́ bá conference lẹ fẹ́ pè ní seminar lẹ fẹ́ pè ní ìdààmú ló yẹ kí conference yóò máa jẹ́ fáwọn oníbídíà why tó jẹ́ sí pé conference tí after gbà yẹn àwọn onísúnnà lè máa kó dààmú bá. Why tó jásí pé lẹ́yìn gbogbo ẹ̀yin conference tí yín kìí ṣe páwọn onísúfí náà máa ń ṣe rọ́dù fún yín pé in tó wí nípa wa yìí alẹ́rìí fún wọn lélẹ́yìí sáré. Why tó jásí pé ádáfù tí yín kọ́ ni ìpè àwọn onísúfí sí súnnà tó jásí pé wàhálà ni conference tí yín máa dálẹ̀ láàrin àwọn onísúnnà. Why only you always? Why you always? Ǹjẹ́ conference tẹ́yìn pé nítorí wọn bá wọ́n ní pé ta'alaw ila kalimatin sawaa'in baynana wa baynakum alla na'budu illa Allah ìgbà tọ́lọ̀ fẹ́ sọ̀rọ̀ àwọn Yahudi àwọn Christian àwọn Nasaraja ọlọ́ni ta'alaw ila kalimatin sawaa'in baynana wa baynakum alla na'budu illa Allah. Why tó jásí pé níjọ́ táwọn àwọn oníṣúfí bá ti ń rí pósà pé ẹ̀fẹ́ sí conference why tó jásí pé ìdààmú ọba wọn wà lọ bá wọn pé àtúgbọ́ torí ara wa lọ́dún yìí tẹ́ bá wá parí conference yìí tán gbogbo onísúnnà lè máa dá wà láàbọ̀ lọ́rùn a sì kí tẹ́rù pé ẹni tẹ́rù páwọn èèyàn bínú ẹ̀ oore tẹ́rù pé Ọlọ́run bá ṣe fún yín torí pé nínú táwọn èèyàn bá pè yín sákèésí lórí pé ń tẹ́ ń ṣe yìí ó kù díẹ̀ káàtó ẹ̀ adjust ń tẹ́ ẹ̀ mọ́ owó ni wípé wọ́n bínú oore yín tọdún yìí náà nàtíjà tẹ́rù pé rí ni wípé èrò pọ̀ oore ni lóòótọ́ Ọlọ́run níjọ́ bàjẹ́ kò ní túká àmì èrò pọ̀ ní dìímù jù yẹn lọ. Ahum ala sẹ́dí táwọn yẹn bá pè yín sákèésí pé ń tẹ́sí yìí eléyìí tẹ́lẹ̀ sọ yìí bó ti yẹ kẹ́sí rè ẹ̀ máa dúró pé wọ́n ń lára yìí nàtíjà tẹ́ rò pé tó rí lọ́dún yìí ni pé èrò pọ̀ bọ́yá ju tàtẹ̀yìnwá lọ barakallahu fina jami'a torí pé èrò mùsùlùmí náà ni. Èrò pọ̀ ní dìmù jù yẹn lọ sẹ́ni gbogbo ń tẹ́yìn rí lóore wallahi dẹ́mẹ̀mí mi mo fi ọba tó lẹ̀ èmi rí lóore pé kò ní túmọ̀ torí pé tá a bá ní ká gbé yẹ̀wò síra wọn èrò yìí àwọn oníbídíà náà ń kóró ẹ̀jọ́ wọ́n sì ń rí èèyàn tó tó times 3 ìlú yìí nǹkan kẹ́yìn wá kó jọ lórúkọ súnnà ǹjẹ́ gbogbo àbálò àwọn èrò yìí ìjọ níbi kankan tó fi túnrún lára àwọn oníbídíà ìjọ níbi kan tó fi túnrún lára àwọn onísúfí oríire tẹ́yìn ṣe tẹ́fílẹ̀ ṣe súfí mọ́ sẹ́ẹ̀fẹ́ káwọn yóò kó ṣe ni wáyé tẹ́fí lè sí fún wọn kí ló dé tẹ́fílẹ̀ yóò yé wọn wípé pípa ṣe wọn tábábá ikú wáyé tó ní súfí máa wá bí kọ́nfẹ́rẹ́nsì àbí sẹ́mínà yín tó já sí pé ẹ̀rín lọ bá wá ẹ̀rín náà ní òrìn padà kí ni ádáfù tí yín ádáfù tí yín ó ní wípé àwọn ìkankan bẹ̀ tẹ́fí máa lérò wípé bọ́yá ẹ̀tọ́nà bá sì sàánú lọ́lọ́run sẹ́rí èyàn kẹwú sáwọ́dí yẹn èmi ò sínú àwọn tí yẹn lè fi tú jẹ ẹwẹ́ ẹ̀bá àmọ́ jẹ torí pé ìkankan ṣẹlẹ̀
nǹkan kan ṣẹlẹ̀ ní ìgbà tí doctor ẹnìkan sọ̀rọ̀ ẹnìkejì náà sọ̀rọ̀ mo wá rí wípé àwọn kan táwọn fẹ́ ajáàkì yín pẹ̀lú ẹ̀bùn tí wọ́n rí bọ́lọ́wọ́ bá bùn yín pẹ̀lú dáadáa tí wọ́n rí máa yín pẹ̀lú àgbékalẹ̀ tọ́lọ́wọ́ bá bùn yín kódà ọ̀tá yín gan mọ̀ pọ́lọ́ sórí fún yín èyí tó wá kù ni pé ǹjóore yìí ǹjẹ́ kò ní jẹ́ fìtínà fún umma ǹjẹ́ oore yìí ǹjẹ́ kò ní jẹ́ bìlẹ́jọ́ burúkú fún yín ǹjẹ́ oore yìí ǹjẹ́ yóò jẹ́ sábàbí fún yín tẹ́ fi wọlé jánà nírọ̀rùn àwọn kan fẹ́ ajá kì í presently ẹ̀yin náà wá ẹ̀dùnkó ẹni tẹ́ gbé sẹ́rán ẹni ẹ̀dẹ̀ ń jíṣẹ́ ń bẹ̀ náà wípé wọ́n wá kí ọ̀gá wọn wọ́n wá kí àwọn tó bẹ̀ wọ́n ń sẹ̀ wọ́n wá ṣe kinní kan ẹ̀yin náà mo sì rí ara káàtì tẹ̀yin náà tẹ̀yin náà inú tẹ̀yin náà ń dùn sí ọ̀rọ̀ tẹ́nìyẹn ń sọ. ṣebí ń tẹ́ pè ní pé nàtíjà yín bẹ́ẹ̀ mi náà ṣe lérò ní pé nàtíjà yín náà ní pé bí wọ́n mọ̀ yóò ṣe sọ̀kan àbí sọ́yẹ ká sọ̀kan lórí dọ́là ni sọ́yẹ ká dọ́kan lórí subahati nítorí ẹ̀kọ́ máa jẹ́bà ló jẹ́ fún yín ní pé ọ̀rọ̀ tí ẹni yìí ń sọ yìí mi ò fẹ́ rú eléyìí níbí yìí ó yẹ kí nínú hálù yìí gẹ́gẹ́ wọ́n yẹ immediately tí ẹni tọ̀hún ti ń sọ̀rọ̀ àwọn ní target àwọn jẹ́yìn ìgbà ní torí pé gbogbo bí 10-8 years ago ẹ̀yin gẹ́gẹ́ ìmọ̀ bí tẹ́fẹ́ belong sí ẹ̀yin gẹ́gẹ́ ní stand ní mọ́ kí fùkà tó yẹn rántí tàbí mi nílé clear sí we know what is going on àwa máa lù sùn náà àmà àwọn tọ́rọ̀ wọn ò yí padà from day one àmà àwọn táwọn náà tó yẹ pé ẹ̀ka adjust ni yẹ adjust tẹ́ ẹ fẹ́ adjust ìrújú tẹ́yìn fẹ́ gbé wọlé ìfẹ̀lẹ́fẹ́ káwọn tí wọ́n dúró déédéé bí fún ẹ̀yin náà ó belong sí sábdánwò kan yẹn oríire ẹ̀mí àti yàn lé lórí ibú sọ́dà kẹ́ẹ̀pẹ̀ yẹn wá tọ́ yẹ pé ádá fún yẹn ẹ̀sìn náà lọ jẹ́ yín lógún pé jẹ́sí fẹ́ bọ́rọ̀ pàdé dáadáa ẹnìkan wá ń sọ̀rọ̀ tó lè dá wà láàlẹ̀ pé ìmídẹ́tẹ̀lẹ̀ lẹ́ ọ yẹ kẹ́ gba microphone padà ní pé ń tẹ́ wí èmi ọ̀rẹ́ yín bí ọba torí eléyìí wá yóò wọ́dọ̀ ọ̀gá rẹ̀ àwọn tá gbé sí ẹran wọn ẹni tẹ́ ní sí èdè àbùkù gan kọ́ ń fẹ́ ní tẹ́ gbé wá pé àwọn ọ̀gá rẹ̀ síbẹ̀ yìí náà gbẹ nìyẹn lọ́gàá ẹgbà pọ̀ ga àti yín ni lọ́jẹ́ kẹ́ ní kẹ́nìyàn wá ṣé fìtínà lẹ́fẹ́ jẹ́ fún woman èyí tẹ́ pilẹ̀ yìí dáadáa lẹ́fẹ́ kọ́ máa bí lọ ní àbídà kejì gẹ́gẹ́ bí àdísì kátà lẹ́sàn pé man sanna sunnatan ahsanatan falahu ajruha wa ajru man amila biha wama sanna sunnatan sayyi'atan fa kana alayhi wisruha wa wisru man amila biha gbogbo ẹni tó bá pilẹ̀ dáadáa gbogbo ẹni tí bá ń kọ́ sí àwọn ọmọ gbalada ni ẹni tó bá wá dá burú lẹ̀ gbogbo ẹni tó náà bá ń kọ́ sí rí pé irú conference àbí irú seminar tí yìí tí rẹ̀ bá pẹ́ mẹ́ta lẹ̀ Yorùbá wàhálà ti dé kì í àdánwò ló dé yẹn kí ni nàtíjà yìí táyìn bá rí wípé nàtíjà yìí ni pé rò pọ̀ lẹ́mìí tiwa ẹni tó bá mọ̀ pé fìtínà ló bí ìsìráàfù lọ ẹ̀kọ́ kakún ṣe ọ̀rọ̀ mi yìí ó lè clear sí bí ò clear sí àmọ́ mo bẹ lọ́run àtàwọn àti ọlọ́mọdé oríire wa ọlọ́mọdé orí ibú ojú táyìn fi ń wà wá ọ̀tọ̀ èyí náà ojú táwọn náà fi ń wò yìí wá sí mọ́tà ẹ̀yin náà mojú táwọn náà fi ń wò yìí tẹ́ ẹ bá fẹ́ dúró déédéé tẹ́ ẹ bá fẹ́ ṣe súnà ẹ ṣe súnà yẹn ìjọ́dá gbogbo èrò lẹ́pẹ̀ ìjọ́dá gbogbo èrò lẹ́pẹ̀ tí ẹ bá ti ní conference ẹni tẹ́ ẹ fún invitation kan wà
ẹni tọ́rọ̀ mi bá ń dóla kọ́ máa dú ọlá ní o sẹ́ni ojútẹ̀ yìí máa fi wo torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo èèyàn tí ó bá kọ́mẹ̀ntì dìfẹ́ǹdì yín láyé ẹ máa gbọ́ àwọn ń ṣe lára rẹ̀ ní wọ́n bínú oore rẹ̀ ní wọ́n dédé ń tẹ́ ẹ̀rọ pẹ́ níyẹn àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí ní ìjú yìí lọ èrò tẹ́ ẹ̀rọ pẹ́ níyẹn èrò pọ́n rí dìmú kọjá bẹ́yẹn nàtíjà yín lójú yín náà lẹ́nìkan tó sọ pé yọ́ lọ wọ́n wá dọ̀ àwọn ọ̀gá rẹ̀ àwọn ọ̀gá wọn tó gbéṣẹ́ rán wọn indirectly sábùkù kọ́ ní fẹ́ni tẹ́yìn náà lérò pé gbé wá wọ́n wá ọ̀rọ̀ padà tún wá di fàǹfà látàgbà tẹ́yìn parí intẹ́ẹ̀sẹ̀ tán ẹ wo àwọn àfáà Sunna ẹ wo bí wọ́n ti ń tàwọn síra wọn tó yẹ kó máa jẹ́ bànújẹ́ fún yín kínú yóò máa bàjẹ́ pé ní ìfẹ́ ká eléyìí ṣèjà ẹ má gbàgbé pé ìgbà tẹ́yìn ó padà tó jáde fídíò yìí kan tí wọ́n kọ́ ti jáde lánàá ìtẹ́yìn wímẹ̀ ní pé alẹ́ ẹ̀ tí mọ̀ mí mahakum afkaru sufiya alhamdulillah ìròrí àwọn sufi sì wà pẹ̀lú yín ẹ̀dà ń kílè máa lù súnà ẹ̀dẹ̀ fẹ́ kọ́ jẹ́ pé àwọn èèyàn gbàgbé ẹ̀yìn gẹ́gẹ́ lóní súnà ẹ̀ fi rìnlẹ̀ lánàá wípé alẹ́ ẹ̀ tí dá mi mọ̀ ẹ wò kọ́ má jẹ́ pé the best ní Nàìjíríà tọ́pọ̀lọpọ̀ kà kún pé Ọlọ́run kẹ́ lágbájá lọ́rọ̀ fẹ́ràn jù ní kéèyàn jẹ́ president tẹ́lẹ̀ tẹ́ bá jẹ́ president ẹ lè yí òfin ẹ̀sìn padà máa wà lọ́wọ́ kágbà àwọn àkànbẹ̀ táwọn odò pé sílẹ̀ ẹ̀ pa wá kọ́ má jẹ́ Saudi àmọ́ kẹ́ ẹ wọ ìjọba Saudi kọjá pé àtọ̀ba Saudi ẹjọ́ jẹ́ ẹjọ́ mu ni kí wọ́n fún yín láàyè ní Saudi torí pé ní Nàìjíríà tí ẹ bá fẹ́ jẹ́ modalis Ikhwani àbí anybody èèyàn tracy àwọn náà láwọn tí ó máa empower àti wọn náà láti Saudi kò túmọ̀ sí pé tí ẹ bá jẹ́ Salafi yóò hakiki yóò ní Nàìjíríà òun náà láwọn kan tí ó belong sí ní Saudi tí ẹ bá wá jẹ́ Ikhwani yóò pé kọ́dà kí ẹ jẹ́ Sufi yóò kòbórí yóò nínú àwọn àgbàlagbà Sufi tí wọ́n wà ní Nàìjíríà bàbá náà tí ikú bàbá náà ń bẹ láyé báyìí Ọlọ́run jẹ́ bàbá náà tán lórí dáadáa ẹ wò tí bàbá ń bá wọ Saudi alẹ́nu mọ́tò tàbí kọ́kọ́ fi lọ gbé ní airport náà mi lérò pàfà Sunna kàkà mi lérò pé wọ́n sì rú ẹ̀ fún onísúfíìsì ni torí pé irú rónìborùn ìsápá Nàìjíríà ó yàtọ̀ láti Nàìjíríà tó fi wọ Cameroon ìjọ́ tí mo dé Cameroon tí mo rí ẹ̀kù kọ yàtọ̀ sí ẹ̀kù wa ìsápá àti wa náà níbẹ̀ Cameroon mo rò pé yọ́ yàtọ̀ ni tí ẹ bá jẹ́ onísúnnà lápẹjú kéèyàn máa jẹ́ kéèyàn máa fẹ́ dúró déédéé kọjá pé ìfẹ́ wa nílé ẹ̀fẹ́ belong sí ní Nàìjíríà kò túmọ̀ sí pé kò náà má láwọn tí wọ́n máa kún lọ́wọ́ láti Saudi wa ok kéèyàn wá níjọba nítorí kí ni yóò máa bàjẹ́ tèmi ń retí irú ọ̀rọ̀ yìí àná pé àwọn afẹ́ àwọn ẹ má gbọ́dọ̀ ẹ má síra yín bọ̀ ẹ padà wá ń fèsì padà bóyá nítorí báwọn sọ pé ẹ̀yin kọ́ lẹ́pẹ́ nìkan wá ẹ fẹ́ fi rinlẹ̀ pẹ́yìn lẹ́pẹ́ nìyẹn wá ẹ wá fi rinlẹ̀ pé alẹ́ ẹ̀ tí mà mí ẹ jáwọn èèyàn orí yín ẹ má ti ìfìdá yín àwọn èèyàn ẹ alẹ́ ẹ̀ tí mà mí kí ni ìyàtọ̀ ń tẹ́yìn náà sọ pẹ̀lú tí brother Jamiu sọ ẹ tí dá mi mà àti brother Jamiu fẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ọlọ́ba tó ọ sí nínú oore kí má jàmbá brother Jamiu kí má jàmbá brother Jamiu sí dáadáa kan ọkàn tó fà sí jùbọ́ Ọlọ́run mo bẹ̀ mo fàánù rẹ̀ bẹ́ gbogbo tó kù tí brother Jamiu lò láyé dákun jẹ́ brother náà lò pẹ̀lú súnà tó lálàáfíà àtèmi náà dákun Ọlọ́run àtàwa àti brother náà dákun Ọlọ́run fún wa lágbọ̀ọ́yé tó yé kóró gbogbo fìtínà ìdààmú tí ò ní jẹ́ kémi àti brother náà Ọlọ́run bá pàdé dáadáa dákun Ọlọ́run má ṣàyà wáyà brother yẹn ẹnu àwọn yẹn kà ti sọ ọ̀rọ̀ ẹ̀sìn Islam di pátì nílẹ̀ Yorùbá ni kọ́lọ̀ kó tún wá sí brother yẹn sọ àwọn ọ̀rọ̀ kan nípa oúnjẹ Christmas lẹ́jọ́ mẹ́ta yìí tó ní agbára àwọn tí brother yìí wá belong sí làwọn ara wọn onísúfí kọjọ lásàlátù ìjálàbí nájọ ń kóra wọn kí ọ̀gọ̀rọ̀ wọn náà wá ń fi lọ́lẹ̀ náà fi ń lélẹ̀ pé èèyàn lè jẹun Christmas kò sí tó burú bẹ́ẹ̀ brother Jamiu padà wá jáde
ó lè fẹ́ sọ àwọn èèyàn lórí ibú ọlálà sí wọn kọjá là lórí oúnjẹ Christmas. Àwọn tí wọ́n sì jọ ń ṣe pọ̀ àwọn tí ẹ̀ tún máa àwọn ń táwọn ń fẹ́ ni pé kí kálukú rí wípé kò sí oúnjẹ Christmas kò sí tó kọ́ra. Brother Jamiu sọ̀rọ̀ débi pé ó bú brother kan tó ní ẹlẹ́dẹ̀ odò àwọn nǹkan wọ̀nyí kí brother Jamiu kan yọ kú èèyàn kẹ́ máa pè lẹ́lẹ́dẹ̀ odò. Wọ́n lé lẹ́lẹ́yìn náà kó ẹ má bá wọn búyàn. Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín kalẹ̀ gbogbo ọ̀nà tọ́ta bá gbé gbà lórí yín àtàwa náà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà Ọlọ́run má jẹ́ wọ́n sọ sí ọlájọ́ kan sórí ẹ̀wájú Ọlọ́run. Gbogbo ń táwa àti níbàjọ kù àwọ̀ ọ̀lànìyàn mi ò láníyàn aburú kankan pé ká burú kankan ṣe yín mi ò ní gbọ́ pé aburú kankan ṣe yín kí mi ó dùn. Àmẹ́yìn náà ò ní takùtì ní pé ká burú ṣe mí èmi náà ní publicly kẹ́ máa retí ìṣubú mi kẹ́ máa retí pé kí wàá lọ wọlé tọ̀ mí ní bẹ́lọ̀ kẹ́yìn náà bọ́nú dààmú. Àmọ́ lọ́kùn ìgbà tẹ́ ẹ sọ dáadáa ní oúnjẹ Christmas yìí sí why táwọn tẹ́ ẹ jọ ń dà pọ̀ ẹ̀rí kan lẹ́yìn rí táyì fi mọ̀ pé oúnjẹ ẹbọ ni pé ká má jẹ ní táwọn yẹn sì máa ń sọ tẹ́lẹ̀ ní káwọn onísúnà náà ní ká má jẹun Christmas. Ṣé brother Jamiu jáde súnà ẹ̀rí wo ni brother Jamiu náà rí tó náà fi takú pé wọn gbọdọ̀ jẹ tó fi bẹ̀rẹ̀ sí sépèlé wọn tí ń pè wọn lórí ibú. Tó bá jẹ pé ẹ̀sìn gangan ló jẹ yín lógún why tí ó dìjà láàrin ara yín kò lè dìjà láàrin ọ̀pọ̀lọpọ̀ yín torí pé ádà fún yín ẹni tẹ́yìn fẹ́ bá jà ọ̀tọ̀ ni. Gbogbo yìí tí brother Jamiu ń sọ yìí tó takò yín tó bí yín nú yìí tí ń sépèlé yín tí ń bú yín kò lè dùn yín torí pé ń tẹ́ ẹ fẹ́ lora yín fún kíjọ yẹn má bàa tú ibi tẹ́ ń lọ ọ̀tọ̀ ni. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa Christmas nígbà míì ẹ má máa bú wọn mọ́ rọ̀ yín ẹ má máa sépèlé wọn mọ́ ẹ má kéèyàn ó sì jẹ́ ẹ má sáré máa pè àwọn èèyàn pé lórí ibú ni wọ́n ti dẹ́lẹ́bọ̀ ẹ má fún wọn lẹ́rìí lọ náà ni. So ti yẹn báyìí gẹ́gẹ́ bí ìjẹ́ mùsùlùmí ìsáré péyàn Islam sọ̀rọ̀ sáré yọ èèyàn kú nú ẹ̀ torí pé ẹ̀sìn yìí kìí ṣẹ̀sìn ní àti dínú lillah ẹ̀sìn Ọlọ́run ọba ni lágbájá kìí ṣe mùsùlùmí mọ́ kò sí ibi tá ti ń gba fọ́ọ̀mù ẹ̀ o kò sí anybody tó lè authorize èèyàn kò sí ibi tá ti lu físà lè dáná èèyàn ibi tí wọ́n ti lu qala Allahu qala Rasul ṣe ń tọ́ ń sọ bá Kùránì mu sọ bá Sunna Nabi sallallahu alaihi wasallam kí làgbóyè àwọn sàhábà ta ni máa dàrú kákan lọ gúgú àwọn kankan kákan máa wò pé wọ́n mú eléyìí nínú Pọ́ọ̀lù ni àwọn àfáà súnà yìí àdáró olódo ni wọ́n jalè ẹ̀ nínú Báíbù ní tí ọ̀lọ́pọ̀ mọ́rọ̀ yín Ọlọ́run dákun mo bẹ̀ ọ̀rọ̀ èyí tó tún lékún nínú ọdún ọjọ́ eré yín kún eléyìí dákun Ọlọ́run gbogbo èyí tó kù táwà tí yọjọ lò dákun jájọ lò lórí àgbọ́yé tó yí èkó ọlájọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run tẹ́ bá lérò yìí pé torí àfáà tí wọ́n ń ṣe conference tí wọ́n ń da nǹkan wí lẹ́mìí tí ẹ̀yin gẹ́gẹ́ gbà yẹ pé àfáà yẹn ló wà lórí dáadáa ẹ̀yin gbà pé nínú àwọn àfáà onísúnnà tí wọ́n sì tún sẹ́pẹ́rẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́síálà tẹ́yìn máa gbé wọn nígbà tẹ́yìn gbà pé àwọn wà lórí dáadáa wáyé tẹ́ kọ́kọ́ máa gbé lọ́dọ̀ wọn ẹ ti ẹ̀gbà wọn láàfà kẹ mọ́síálà yìí dàbí mọ́ mi lọ́wọ́ sẹ́rẹ́ àwọn akọ́nbẹ́gbò rẹ́tẹ̀yìn tẹ́ ń bá kí n sẹ́rí dráìfà tí ó gbé yẹ̀wọ́ náà jáde náà ni wọn. kíní kan lè rí lára tẹ́ẹ̀fì náà sọ pé lágbájá sì tún bẹ́tà láàrin wọn torí pé ẹ̀yin náà ti rí pé àwọn náà ń yẹ gẹ̀rẹ̀ wọ́n ń tẹsẹ̀ bọ́sẹ̀. Man sanna sunnatan ahsanatan falahu ajruha wa ajru man amila biha wa ma sanna sunnatan sayyi'atan kana alayhi wisruha wa wisru man amila biha. Ìtẹsẹ̀ bọ́sẹ̀ táwọn pilẹ̀ yẹn ìrújú tí wọ́n gbé wọlé wọn ó pilẹ̀ nu gbogbo ewu táwọn yẹn bẹ̀rẹ̀ sí búra wọn lọ lẹ́yìn tí wọ́n ṣe yìí ẹ̀yin lẹ́lẹ́sẹ̀ tó yẹ kọ́ mọ̀ bá yín jẹ́ tó yẹ kọ́ mọ̀ tẹ́kẹ́ tilẹ̀kùn mọ́ríkẹ́ máa sunkún ẹ̀ tó wá jáde ní lákòókò táwọn afọ onísúnnà tí wọ́n ń ta òun síra wọn lọ́wọ́ àfáà táyìn bẹ̀rẹ̀ sí fún lésì yìí tẹnimọ̀ tí mọ̀ yín ẹ wọ̀rọ̀ dáadáa àwọn táwọn rí pẹ̀lú yín àwọn sì fi nílẹ̀ pé àwọn gbalagbájá lónísúnnà àwọn kan rí pé onísúnnà ti ń ṣàṣìṣe èmi ọ̀rọ̀ tẹ́sán èmi ọ̀lọ́ pẹ̀lú ẹ̀ tányányá
torí pé tá bá padà bẹ̀rẹ̀ sí ka àwọn àṣìṣe tí wọ́n láwọn fi àwọn mọ̀mọ̀ yìí ibi tẹ́ padà dé sí ibi bídíà náà but bídíà yìí kí ni onísúnà fi ń jó onísúnà tó wà lórí manhaj tó lálàáfíà ṣebí bídíà pín sí méjì ní bídíà mukaffira àti bídíà mufassiqa ṣebí ń tẹ́ fi ń tá a fi sọ pé àwọn kan tẹ̀kìfìrí ni wọ́n ni pé àwọn sọ pé kullu bídíà kúfùrù ni ok tabati wa kó sínú pé oní bídíà náà ni wọ́n ṣé bídíà yẹn gbé wọn jáde lókùn bá tí ó bá ti gbé wọn jáde ajẹ́ pé wọ́n sì remain ní mùsùlùmí nìyẹn wọ́n ní hákù lọ́dọ̀ wa káyìn náà tó wá tún torí pé bóyá káwọn yẹn lè bá àríṣe sí yín wípé ẹ̀dìmọ́ra yín kẹ́ẹ̀dìmọ́ wọn sún orí bú mẹ́fẹ̀ sẹ́kẹ̀bẹ̀rí ni wọ́n ni because kéèyàn máa bẹ̀rù pé tabati rí mi ní ti pé mo dìmọ́ lágbájá wọ́n lè máa sọ pé mi náà ti do ní bídíà èmi ò mọ̀ rúlẹ̀ Yorùbá yìí tẹ́sí àwọn òwúlẹ̀ fẹ́ lò pé lágbájá o àmọ̀tí ẹ̀dúgbẹ́ bọ́lọ̀ tí ó fa àlìjánà pamọ́ táàtí ìmọ̀mọ̀ àlìjánà di ṣẹ́gà lẹ́yìn àwọn tó lọ ti sítápù pẹ́ ní àlìjánà ni wọ́n oníbídíà ni wọ́n ẹ̀yin wá ní ẹwọ báwọn ṣe ní táwọn mọ̀ yìí sí ipò yín lọ́dọ̀ wọn àwọn ẹni yìí onísúnnà ni àmọ́ tó kù díẹ̀ káàtó àwọn wákùnlá gbàgbò táwọn gbà yìí ló ní bídíà ọmọ fún àwọn ṣàgbé àwọn tó ń dábí lórí ìlúsàmù pé àdáwò wa ọlọ́run mẹ́sàánú wa bí àwọn ọ̀há bẹ̀rù láwọn tẹ̀kí abúrútẹ́ ṣe fún ọmọ àtọ́fẹ́ lágbára jù àwọn àfáà tí wọ́n jóní súnnà tẹ́yìn gẹ́gẹ́ kẹ́kọ̀ọ́ lára wọn tẹ́yìn gẹ́gẹ́ jàǹfààní lára wọn tó jẹ́ pé àǹfààní tẹ́ jẹ́ lára wọn gan lẹ́yìn gẹ́gẹ́ ń jọ onísúnnà díẹ̀díẹ̀ lónìí bí i ti ń sọ yìí ọmọ ọ̀rọ̀ kì nínú ẹ̀mí tí náà àwọn kankan bẹ ẹ̀yin náà mọ̀ gbàtẹ́ darí Saudi ẹ̀ mọ̀ àwọn kankan tó yẹ pé ẹ̀yin náà sọ lẹ́nu tẹ́lẹ̀sì kìtì pẹ́ àwọn ẹni yìí ni wọ́n jẹ́ kẹ́ adjust lára bí sọ pé láti sọ́hìn ila mu'min wala yakul ta'amaka ila takiyyu àwọn tẹ́ ẹ bá ṣe pọ̀ àwọn ni wọ́n jẹ́ kẹ́yìn náà fẹ́ bá onísúnnà lọ àmẹ́ ẹ̀ tí ì bá wọn lọ ẹ̀ ń dà wọn ló porú sọ́dà kọjá wípé lẹ̀kùn sílámù sílẹ̀ lóòótọ́ lẹ̀kùn sínà sílẹ̀ lóòótọ́ kò síbi tá ti gba fọ́ọ̀mù ẹ̀ àmọ́ wáì tó jásí pé àwọn tẹ́ bìlọ́ǹgì sí àwọn tá tún yín sí àwọn náà lẹ́tọ́ fẹ́ fi bí sú wọn àáfàá yìí fi rinlẹ̀ pé lọ́dọ̀ tàwọn onísúnnà ní láwọn àáfàá tó jẹ́ pé time tí ẹnìkan dìfẹ́ndì yín tó wọ́n mọ̀ kankan tẹ́ ń fà nítorí pé òun kàn sáà rí pé gbogbo ẹ̀ ń ṣe lẹ̀ o gbogbo ẹ̀ ń ṣe lẹ̀ o òun wá ń dìfẹ́ndì yín lódìlódì ń fi ńlá ọkọ̀ máwọn àfáà yìí lórí ńlá lásì wọn ń pè wọn lórí ibú ń ṣépèlé wọn gbogbo àwọn àfáà onísúnnà yìí gbogbo wọn yányá lọ́fẹ̀ẹ́nu àbùkù kan dédé ìgbà náà lẹ́yìn tó ń jáde pẹ̀lú ọmọkùnrin yìí dédé ìgbà náà lẹ́yìn tó endorse ẹ̀kọ́ onísúnnà alùsúnnà tọ̀dọ̀ tí yín indirectly tó bá tẹ̀jọ́ ajá sí pé iṣẹ́ tó dẹ̀hùn ẹ̀ gbéran sọ yẹ ní táìmù yẹn tí àtàkì àwọn àfọ́ onísúnnà wọ̀nyí sọ yẹ kẹ́yìn náà bá sàṣepọ̀ dé lẹ́mù yẹn wọ́n sì rí wọ́n lábẹ́ mú fún yín sí àsọ pé kò yé yín ní abẹ́ sọ pé kéwò yé yín débẹ̀ lẹ́yìn tó jásí pé tẹ́ bá fẹ́ yí àgbẹ̀ kalẹ̀ gan ìgbẹ́ gan fẹ́ lè máa sọ kéwú lẹ́nu but ẹ̀ẹ́kà ń kílè mọ́ alùsúnnà ní súfí tẹ́ ń bá bọ̀ sí wa ẹ má gbàtàjẹ́ comment orí Facebook àwọn onírújú àwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ ṣe Islam wọ́n fẹ́ ṣe súnà mọ́ wọ́n fẹ́ everybody orí àwọn pé tàwọn lọ́rọ̀ jú ṣẹ̀rá àwọn eléyìí hùn ẹwà àwọn èèyàn tẹ́ dẹ síta ẹwọ pages tí wọ́n sí láti ma fi dìfẹ́ dì í page kan bẹ ọmọkùnrin òun yìí sábà gbójú síta àmọ́bí tí ń gbé èmi ò tí ẹ̀ dáma òun náà ti síta lékè lórí ọ̀rọ̀ ń tó ṣẹlẹ̀ kọjá yìí nítorí pé ń dìfẹ́ndì yín
ó ti padà ṣépèlé gbogbo àwọn tẹ́yìn tag àti Salafi 1990 ó lẹ́ni tó bá bá wọn sí olórí ibú ni olórí ibú ni gbogbo ẹni tó bá bá wọn sí why tẹ́yìn tó já sí pé conference yìí kọ́ dá lórí yìí pé èmi àtàwọn yìí àfáà tẹ́ pé wá láti Saudiya tẹ́ bá lẹ́ni kí àfáà yóò tírìtì Sufi Sunna sáwọn tẹ́ pé wá kí wọ́n pè wọ́n sójú ọ̀nà ẹni kí wọ́n tírìtì kí ní dá wà lálẹ́ láàrin àtàwọn ní Sunna Nàìjíríà ibi táyìn fẹ́ lọ rèé ibi táwọn ní àwọn fẹ́ lọ rèé èwo lọ́nà káwò bóyá àfáà tẹ́ gbé wà níbi táyìn náà lọ yìí làwọn ló fọ́ọ̀lù sí ẹ kí àwọn náà bọ́nú ṣubú à ẹ jẹ́ wọn gun bàálù lọ lásán kí ni nàtíjà ẹ̀ ǹjẹ́ tó bá já sí pé ìtẹ́yìn ń fà ibi táyìn lẹ́ fẹ́ lọ táwọn àfáà kan sọ pé àwọn ẹni yéè aláburú ni wọ́n adábù tí wọ́n yàtọ̀ ẹ̀yìn ìtẹ́yìn fẹ́ ṣeré báyìí ní kẹ́yìn ọlọ báyìí ní kẹ́yìn ọlọ wáyìí tí òjò já sí pé ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ní báyìí oníkẹ́jẹ́ kí àfáà àtàwọn láti Saudi wá yẹn nàná pé nkẹ́kẹ́ báyìí ń dìjà láàrin àtàwọn tí wọ́n kílẹ̀ mọ́ ní Sunna ilẹ̀ Yorùbá tí ń fa ni ní tàbíkẹ́ tírìtì ni wáyìí tẹ́ fi wọ́n sínú òrújú ẹ̀yin náà sì mà pàápàá tó wá láti Saudi yàn gbogbo ntẹ́yìn náà ń lọ yìí ẹ̀ mà pé wọ́n mọ̀ pé ẹ̀yin gangan nídi wá sí lọ́tọ̀ wọ́n bí ilé rẹ̀ ní pé ṣé Sunna lẹ́fẹ́ sí ni afẹ́fẹ́ dàpọ̀ ta'alaw ila kalimatin shawahi baynana wa baynakum alla na'budu illa Allah kí láǹfààní conference kí láǹfààní sẹ́mínà kí ni wúlò ẹ̀ sẹ́mínà tẹ́ ẹ̀sìn yẹn sáwọn onísúfí ti padà gbọ́ yé wípé tí wọ́n rán lọ́dún yìí ni wípé wọ́n láti àkídà wa ni wọ́n tọwọ́ bọ̀ káwọn onísúfí máa ṣe rọ́dù fún yín lẹ́yìn oṣù mẹ́fà tẹ́ bá parí kọ́ńfẹ́rẹ́nsì pé àgbà o àwọn onísúfí wá tún àwọn gbogbo wa ń ṣe ilẹ̀ o ọlọ́wọ́n ní borí yín jẹ́ ọlọ́wọ́n ní sọ yín dèrò ẹ̀yìn oríire sọ̀rọ̀ sí gẹ́gẹ́ bí n tí kálukú wà náà máa sórí ire bóyá ní kí ẹ máa rágbádá àgbà wọ̀ kọmọgbọmọ tó gbà kọ́kọ́ lè gbà kó lérò lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarì gidi Súfí ilẹ̀ Yorùbá lè ní èrò tí wọ́n ní wà láyẹ̀ tí ní dàbí èrò táyì tó wá ní látara dàrúdàpọ̀ yìí àwọn èèyàn bẹ tí wọ́n dúró lórí Súnà tẹ́yẹnyán ọmọ kí wọ́n gẹ́ tánṣó àwọn èrò tẹ́ kọjọ àjọjà sí pé tẹ́ bá fẹ́ máa sọ pé wọ́n ń bínú oore yìí ni àwọn oore mi ni wọ́n ń bínú ẹ wá wò ǹjẹ́ àwọn ẹni yìí ayé wo lẹ́ ń ṣe táwọn òṣèlú ẹ̀ ìmọ̀ wo lẹ́ni táwọn ò ní ìtí ń dàrú láàrin ara yín ẹnikẹ́ni káfà tẹ́ gbé wá láti Saudi wá yẹn dú kì í jẹ́ pé àfọ̀ọ́kàn wá but ẹ fẹ́ gbà tẹ̀jẹ́ sẹ́ni ní gbogbo ayé èmi àtàwọn kan wà níbi níjẹta onísúfí ni wọ́n kílé pọ́lẹ̀ àwọn láwọn Súfí Sunna wọ́n bèèrè lọ́wọ́ mi wípé sẹ́ni bí tẹ́ fẹ́ fọ́lù sí ni oko panu sí ni Ọlọ́run ní jẹ́ bá wọn lọ́bẹ̀ Ọlọ́run ṣe ní rọrùn inshallah bá àbá tí ikú kò sí tí ò lè ṣẹlẹ̀ kò sí tọ́lọ́run lè sọ̀yàdá ti dáadáa bó ti jọjá sí pé kò sí tọ́lọ́run lè sọ̀yàdá kẹ́yìn ó bẹ̀rẹ̀ conference kù yàn kò túmọ̀ sí wípé bóyá nàtíjà yẹn ó di 15 years tá bẹ̀rẹ̀ ó di 20 kí ni nàtíjà ẹ̀ kí ló bá dé kò ní túmọ̀ kankan israf kawai fitna ok ìtẹ́yìn afọ́sẹ̀ méjì ṣe ìnáwó tẹ́yìn afọ́sẹ̀ méjì ṣe ṣebí ń tọ́ yẹ káwà náà gbọ́yé ni pé masíyálà yóò yé mi tó nínú ẹ̀sìn masha Allah kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tálọ́tà làwọn onísúfí tó jẹ pé wọ́n ń jara kòrò lọ́wọ́ yìí pé wọ́n ti fẹ́ fọ́jọ súfí báyìí sọ́sẹ̀lẹ̀ kẹ́mọ́ wá sí ìwọ̀n ti tó ẹwẹ̀rọ àwọn àfáàtà nítùmọ̀ ẹ̀fọ́n ara yìí tẹ́ pèrò jọ lórúkọ ẹ̀sìn lèmi sẹ́ni bí ọ̀rọ̀ yẹn ẹ̀yìn gẹ́gẹ́ wọ́n sọ mẹ́ pé àwọn àfáà tó nítùmọ̀ làwọn pẹ́ sí kẹ́sì àwọn àfáà dáadáa àwọn àfáà rẹ̀ oko kiri kan ẹ̀yìn
kí wọ́n jẹ́ international àwọn tó jẹ́ international jù yín lọ ní àwọn tó jẹ́ international jù yín lọ lágbàáyé ń bẹ onírúurú làwọn náà iyì táwọn mufti Mike nǹkan ní ẹ̀ ní ayé alámìlà wọn bá sọ̀rọ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n níbi tí wọ́n dé sí èdè Yorùbá nìkan lẹ́yìn sọ tó ilẹ̀ iyì yóò ní parun àwọn tẹ́ bá níwájú ẹ̀rì fábà tafakọ̀rì yá brother listen to me very well with clear mind ẹgbọ́rọ̀ mi bí kọ́lé bí sẹ́lẹ̀ àwọn èèyàn kan bẹ ní 10 years back àwọn gangan lẹ́yìn gan bá lẹ́ẹ̀mẹ́gùn mọ́ lẹ́fín adjust àwọn kankan sẹ́ẹ̀tì wá bá wọn ẹfẹ́ cross wọn ni ìrújú lẹ́fẹ́ gbé wọlé àwọn tán gbé yín mọ́ra lé ni wọ́n fẹ́ fà yín wọ́n ti fà yín tán wá ìtọ́jú ọjọ́ sí pé ìgbàtẹ́ mímú àwọn kan pé Salafi 1990 ni wọ́n àwọn kan ti sọ before ẹ̀yìn dókítà làwọn náà jẹ́ àmọ́ wọn ò ní kí mọ́ ó níbi tọ́rọ̀ wọn nìde ọ̀rọ̀ wọn ó níbi tó rìn mọ́ Ọlọ́run fún ẹ̀yin ní ma kí mọ́ ìgbà tẹ́yìn náà gbé jáde tẹ́ bá wọn sèkó mọ́ ẹ̀ tẹ́ pasúnẹ̀ tẹ́ láwọn kan Salafi 1990 mi ò ṣe mọ́ sẹ́ni pé ayé tẹ́wọ́ gbà bí ìgbà tó jẹ́ pẹ́yìn lẹ́ni àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ sọ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n kọ́kọ́ sọ làwọn tí wọ́n ń dà nǹkan wù but ìgbà tẹ́yìn publicity ayé gbà Salafi 1990 why tó jọ jásí pé ìgbà tẹ́ fẹ́ gbé àfà wá láti Saudi nítorí kẹ́ sọ fáfà ní pé Salafi 1990 ó ti délẹ̀ Yorùbá náà ó kó wá yín yẹn dú ẹ̀ ẹ wọ àwọn tẹ́ ṣàkóbá fún ẹ wọ àwọn tọ́ọ̀gì tẹ́ dà sórí Facebook ẹ wọ àwọn tẹ́ ń defend yín lódì ẹ ń pè wọ́n kọ̀rọ̀ ni àbí ẹ pè wọ́n kọ̀rọ̀ abẹ́ rò pé tí wọ́n ṣe náà dà abẹ́ lérò pé ikọ̀ kejì náà ní ajá àwọn náà ńlá làṣẹ yín ṣe gẹ́gẹ́ bí ẹni rẹ ju ẹni yòókù lọ ṣe bí nítorí kẹ́yìn ó ṣe ni pé káwọn máa rí tàwọn wípé nítorí yìí náà ń ṣe ọ̀dà ká má wàá rí tọ̀dọ̀ yín rárá wá ìtọ́jú ọjà sí pé tó bá jẹ́ pé ẹwúye péjì táwọn yẹn sí lórúkọ yín láwọn tí ò mọ bí ọ̀rọ̀ ẹ̀sìn dérí kọ ọmọ mi yọkà gbọ́sá bẹ́ẹ̀ kí assalamu alaikum warahmatullah sẹ́rí sàlábà lórúkọ wípé wọ́n ń dìfẹ́ndì yín láwọn àfáà tẹ́yìn náà sì mọ̀ wípé àwọn lẹ́yìn gẹ́gẹ́ wò ẹ dínà ìdìmọ̀ wí máa kọ́ àwọn fídíò kájáde pé sí orísun náà pẹ̀lú tẹ́ǹsọ̀ yìí káwà gagun tó fọ́ọ̀lù sínú pé eléyìí ọ̀dàlà wá ti mọ̀ pẹ́yìn èé sára wọn wallahi alazim àwọn gagan sọ ọ́nù lé wa pé àfáà yìí sá àfáà àmọ́ sẹ́dígbà tó yàtọ̀ padà pè yín padà níbi program wọn mi in the next 2 years àwọn náà wọ́n sọ pé àfáà àwọn náà ti change eléyìí ní kí wọ́n invite àfáà fọ́lọ́n sọ kó wá advertise kayamata ọjà náà ní kayamata ọjà náà ní kayamata tàbá bó ṣe wà nísìn Abu Abdul Malik èyí Táyọ̀ téèyàn bá ní orí yìí báyìí nísìn tó wá jẹ́ pé ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí kọ́mẹ́ntì kéèyàn kàrí fídíò rẹ̀ ní tèmi ọkọ̀ ìwé pé àbájọ ẹlòmíì èèyàn náà dára dáa kí èèyàn náà dára dáa àmọ́ fún inshallah yóò sì padà débẹ̀ lọ́tẹ̀ bí tẹ́ẹ̀ bá ti kọ́mẹ́ntì báyìí yóò kà gbé fídíò rẹ̀ jáde ní pẹ́tọ̀ ẹni tí kọ́mẹ́ntì sí ọ ní o mọ́dá lóhun wèrè ní o Facebook yóò padà débẹ̀ inshallah torí pé tí o bá rí bẹ́ẹ̀ oníkáyà máa tẹ ilé ọmọ oníkáyà máa tẹ àwọn àdúgbẹ́ láì tá dìmú ṣebí láì tẹ́yìn dìmú lẹ́bí ń dà nǹkan wí ẹ wo èèyàn tí wọ́n sí péjì lórí yín ẹ wo iye ajá tí wọ́n láwọn ń gbó fún yín gbogbo àwọn àfọ́ ní súnà tí wọ́n nítumọ̀ fún mọ̀dù yẹn lọ tí wọ́n ní ìmọ̀ tí wọ́n sì dúró lórí báwọn fẹ́ tẹ̀lé súnà àwa mọ̀ àwọn tí wọ́n jù wá lọ wípé eléyìí àwọn eléyìí gbọ́ àwọn eléyìí ṣe súnà tààrà kọ́lọ̀ ń já wa náà lé wọn bá lórí dáadáa ẹ̀yin wá ń da gbogbo ẹ̀pọ̀ ẹ̀gán ọkọ̀ ní ẹ̀sìn fẹ́ dọkọ̀rú ẹ̀sìn fi só lálàsí inú mọ́tò 80 passenger tẹ́ o ó lè káyí náà
adúpẹ́ fẹ́yìn tá bá wájú ten ṣe seminar ten ṣe conference àmọ́ kí ni target yín sekele pé wọ́n náà tẹ̀lé sunna wọ́n súnmọ́ àwọn míì bóyá àwọn doctor kakale bá fọ́nà àwọn bá ti náà gba masuru lọ tó máa gbowó wọlé tí gbogbo sa máa ṣe lew sí adabu ti ena nìyẹn ṣe sunna nìyẹn ṣe sunna ṣe tí wọ́n ṣe ní north tó jọ dàgbà pé ẹ̀sìn wu kálukú ṣe lẹ́yìn ṣe lẹ́ Yorùbá ǹjẹ́ ntẹ́ bá gbà lórúkọ ẹ̀sìn ǹjẹ́ kí gbogbo umma máa ṣàǹfààní ẹ̀ ǹjẹ́ a lè rìn láti Ìbàdàn sẹ́kọ̀ọ́ kákan park kákòókò òun tó kásì bá bí wọ́n kọ́ mọ́sálásí kalẹ̀ kátẹ̀mọ́ mẹ́rin tó kọ́ bá àti lè bá mọ́sálásí láàrin Àbújá sí Kaduna láàrin Kaduna sí Kano láàrin Kaduna sí Jigawa láàrin Jigawa sí Bauchi láàrin Bauchi sí Damaturu Yobe láàrin Yobe sí Borno take a park at any time any mosque wọn ò ní korúkọ sí ẹ̀ka kírun inú yóò sì máa dùn ọjẹ́ Sufi ọjẹ́ Tijani ọjẹ́ kìnìkan bẹ́ẹ̀ bá dé àwọn azari àwọn inú yóò sì máa dùn láàrin Ìlọrin lásán s'Ògbómọ̀ṣọ́ ǹjẹ́ alẹ́ ní mọ́sálásí kàtẹ́ yọkà ìyá bẹ̀ tí ó sì kírun àfi mọ́sálásí ilé epo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ilé ìwé skul tó nítumọ̀ ẹ jẹ́ ká ń fà níyẹn ìwọ̀n gbowó torí ẹ̀ ń jà sí pé àwọn kan gbowó yìí náà lè máa sí rí ara yín ẹ dárúkọ ara yín gan ẹ mú evidence wáyé pé owó tó gbà ní ẹ wo iye tó gbà ẹ má máa fi yẹn dẹ́rù bà wá mọ́ ìgbà tí dókítà kan sọ̀rọ̀ ń pa àwọn tablig ẹ bẹ̀rẹ̀ sí fèébú ara bú ẹni ìmálẹ̀ Ọlọ́run kan kò tiẹ̀ sí lára ẹni ibi tá ti ń gbowó iṣẹ́ owó náà ń ṣe pé ibi tá ti ń gbowó ẹ tún náà sí ni wọn pé gbogbo list wọn níbẹ̀ lọ́wọ́ yín ẹ tún náà sí ni wọn ká mọ̀ ta'alaw ila kalimatin sawahi baynana wa baynakum alla na'budu illa Allah wa la nushrika bihi shay'an ṣe bí ká jọ jẹ́ mùsùlùmí tó lálàáfíà náà ṣe kẹ́mà ìwọ̀n gbowó ẹjá máa sí rí owó tán gbà àwọn tó ká pariwo lè lélérí ká pariwo lè lé wọn lórí sẹ́gbẹ́ sí ń wíhun tẹ́ pariwo pé wọ́n gbowó ẹ̀ ń pọ́ìsì máa ń jẹ àwọn àmì ìtajọ́ ní bídíà ní pé tọ́ kéésẹ́sì o isi owó ní o tó sì jọjá sí pé gbogbo èèyàn tó kéhùn Saudiya yìí kọ́ ni wọ́n lọ́pọ̀túnítì ẹ̀ kọ́ ni wọ́n láǹfààní ẹ̀ àjọjá sí pé àwọn tí wọ́n bá rí àǹfààní kọ̀ọ̀kan láti Saudi kádàrá tí wọ́n nìyẹn àǹfààní tó wọ́n ni wọ́n mọ̀ rí nìyẹn but ẹ̀yin wá ń gbé ilé bíbà tó jẹ pé béèyàn bá ti lọ lè kéhùn Saudi o àbí ẹni tí bá ti ń polongo súnà lẹ́ Yorùbá owó ni wọ́n ń gbé fún wọn bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ owó yẹn a sì mọ àwọn tí wọ́n jẹ́ dàrúdàpọ̀ láàrin yín náà táwọn náà ń tẹ̀sẹ̀ bọ́ra wọn tí wọ́n ní owó kọjá àwọn tẹ̀yìn gbógun ti pé wọ́n ń gbowó yìí bọ́ra wọn náà ti rí tiwọn níjọba ẹlòmíràn kéwú darí báyà 2022 àbí 2020 owó tí ẹlòmíì control lọ́wọ́ báyìí ẹlòmíì kọ́ ọ̀sùn tó kọ́dá local government mi tó bá dáwọ́lé wọ́n wọ̀ gbèsè ni ẹja ni wọ́n ń tà pàmò ni wọ́n ń kó wọlé láti Sudan wọn èsì sọ ní súnà tó nítumọ̀ ìrújú ni wọ́n gbé wọlé àjọjá sí fẹ́ni tó náà bá ní ọ̀nà owó láti Saudi tí bá wọ́n ń ṣe súnà tó lálàáfíà ojú oríire fún wọn kọ́lọ̀ máa wá ti tọrọ ẹ̀yin náà máa sọ gbà mí yìí síṣẹ́ fẹ́ ní bọ́dì kí lẹ́yìn náà máa ń ta níbo nílé pọ́yìn wà yìí síṣẹ́ fẹ́ ní Saudi ò gbéṣẹ́ fún mi ìgbà tá àfà wa wá kó wáyé tẹ̀jẹ́ káfọ́ òde kílẹ̀ àwọn tí wọ́n gbéṣẹ́ fún pé wọ́n ti ń bà lújẹ́ o tẹ́ fi àfà sínú òrújú mo rí wípé ẹ fẹ́ gbé gbági ẹ fẹ́ tẹ̀kọ̀rọ̀ Ọlọ́run kókó yíyọ kókó wà náà yọ mo wà pẹ̀lú àwọn kan níbi ìjẹta àwa bọ̀rọ̀ débi wípé àfáà onísúnà wo lèmi mọ̀ ní nọ́ọ̀tì nílẹ̀ Haúsá mo wá dákọ̀ wọn ọwá ní ó ní àwọn tẹ́mi dákọ̀ wọn èso ní súnà mo ní àwọn wọ́n ló ní súnà ló bá bẹ̀rẹ̀ sí dákọ̀ àwọn ní súnà mo ní wáyé táwọn fi jó ní súnà torí pé ó dà pé crowd ọjẹ́ inú ogun gan gẹ́gẹ́ bí onísúfí ẹ láìkì popularity kí ni yẹn wà lẹ́nu yín gan ipé because ìjọ kan náà lè jáde ẹ máa júwe wọn fún ìjọba nísìn tẹ́ bá rí ìjọba wọ̀ ó jẹ́ certificate àlìjẹ́nà wá ní ẹ wọ́n sì yá máa júwe yín fún ìjọba bẹ́ẹ̀ ṣe fẹ́ dà lúrú náà nù bẹ́ẹ̀ ta ní ń dà lúrú ẹ̀yin tẹ́ ń fọ́ gbogbo ẹ̀ pọ̀ súnà kílí ẹ̀ gan taraktukum ala al-bayda layluha kana hariha la yasibu ila hali
Sunna clear gan you ló jẹ́ kí rudu yín náà clear but ẹni tí ó bá understand the sunna ẹni tó lè rí sí siru sunna tẹ́ ṣé wọ́n flag ẹni àbí báwo lórí all right wọ́n flag the program mi Afi sùúrù only but sake you don't understand sunna I swear with Almighty Allah all the listen kan méjì fún mi pẹ̀lú comment náà sínú tí mi ò mọ̀ nínú sunna yẹn wọ́n dàtọ̀ bá sọ ní sí pé nǹkan báyìí o mi ò tí understand ẹ̀ kí n lágbóyè nínú sunna tí bá rí pé wọ́n lọ pẹ̀lú ẹ̀sìn wallahi máa gbìyànjú lórí ẹ̀ ẹni tó pẹ̀lẹ̀ láfi sùúrù orúkọ rẹ̀ yìí gan ti mú rùjú lọ́wọ́ tí àfi sùúrù ń kọ́ lórúkọ ẹ̀ àfi sùúrù wọ́n tó ń lo fake page báwo ok bọ́ọ̀lù jẹ́ fake náà ẹ̀yà máa advice wa kí ni àwọn kankan ọ̀ní wà láàrin understand sunna ok mo fi tóbi aláàbí ọ̀ dé ìjànfààní níbi mímọ̀ ẹ̀ sẹ́rí èmi bá dákọ̀ àwọn àfáà oní sunna tí mi mà nílẹ̀ Haúsá làwọn ènìyàn bá ní àwọn ènìyàn èso ní sunna mọ́ láwọn wá lóní sunna ọba dákọ̀ wọn ìbàjọ́ bẹ̀rẹ̀ oní Sheikh Albani Zaria mo ní báwo làwọn ṣe jóní súnà táwọn yòókù jóní súnà ó ní Albani ní èyàn lè jẹun Christmas ó ní Albani sọ pé èyàn lè jẹun Christmas mo ní Sheikh Albani sọ pé èyàn lè jẹun Christmas rahimahullah Sheikh Albani Zaria nìyẹn o mo ní ṣe ìnìkan ló fi jóní súnà ó láwọn onísúnà yòókù wá sọ pé kódà èyàn lè jẹ ó tún dákọ̀ àfáà kan mẹ́rin dákun ìyẹn wà ní mínísítà ó ní àfáà yẹn sọ pé olóòrùn náà ó ní súnà ní mo ní bóòlù náà lè tó jó ní súnà ó ní ó sọ pé ìyẹn lè dìbò ẹ̀kejì ó ní kò tako tẹ̀sùbá ó ní tẹ̀sùbá kìí ṣe bídíà lọ́dọ̀ tó mo ní àwọn tẹ́lẹ̀ táwọn oníṣúfí máa rí gẹ́gẹ́ bí oníṣúnà olótún ní ìyẹn lè hàn tú olóní ìyẹn lè hàn tú wọ́n á ní gbogbo tí wọ́n wí ọ̀rọ̀ náà ní táwọn àfáà náà ìtìláfù wà lórí ẹ̀ láàrin àwọn àfóò ní súnà síra wọn káfóò ní súnà ká sọ pé ìyẹn lè hàn tú káwọn kan sì dúndùn pé ẹ lè mú ẹ̀rí kan wá pààyàn níbi táwọn ìṣẹ́lá sára ti hàn tú tẹbá rí asọ́rọ̀ nípa Abdullah ibn Abbas àbí kìnnìkan àbí àwọn àfáà kan kódà include Sheikh ibn Abbas ọ̀pọ̀lọpọ̀ wọn náà sọ pé ìyẹn lè hàn tú pẹ̀lú májẹ̀mú kí ló fẹ́ fi hàn kí ló fẹ́ hàn tabara fa tó bá sọ pé ìyẹn lè hàn tú kò sọ́dọ̀ ní bídíà kò sọ́dọ̀ ní kíní kankan but èyí tó kà fi ń lóore jù ní pé ànábì ò hàn tú pé èyí táyì fi wọn onísúnà pé ẹnìkan yìí sọ onísúnà yìí ó kọ́ lọ onísúnà máa fi wọn but onísúfí níta àwọn máa fi wọn onísúnà ni pé onísúnà tí ò bá ti máa gbọ́ àwọn lẹ́nu làwọn mọ̀ lónísúnà sábà gbogbo àwọn tí wọ́n ń pè lónísúnà láàrin wọn fún mi gbogbo àwọn tí ń dìfẹ́ǹdì tí wọ́n gbé dání tẹ̀sùbá ṣe bídíà fi tẹ̀sùbá fífa àfọ́ onísúnà ọ̀gá ló pé tẹ̀sùbá fún yín ní bídíà irinṣẹ́ òpònú lè mímọ̀ sí irinṣẹ́ ẹni tí ò ní làákàyè gẹ́gẹ́ bí bàbá wa ṣe kò ṣe mí náà ṣe sọ pé àwọn ẹni tí òun kà kìí sàti tẹ̀sùbá ní ń fa rẹ̀ ọ̀hún wí pẹ̀lú ẹnu bọ̀tí yí tó lóore jù ní pé ka ọwọ́ mọ́ wá ní àáfà àtọ́sọ yìí náà níbo ni sóò náà sọ pé ó lóun náà wá ní àmọ́ kéèyàn ka ọwọ́ lọ́dà jù àmọ́ kò tiẹ̀ takò tẹ̀sùbá bí ó ṣe takò tẹ̀sùbá àwọn tún nígbà táwa mọ́nu gbogbo wọn bẹ̀ pátápátá gbogbo àwọn àfọ ní súnà tó fọ́ọ̀lù sí ń tó gbajúmọ̀ láàrin àwọn súfí làwọn ní súfí ìgbà ló ní súnà wọ́n wá ní àwọn àfọ ní súnà náà ti ń àtáàkì àwọn àfáà yìí náà ní sí pé àwọn náà ti ń sọ wípé ọkùnrin tó gbẹ̀rẹ̀ láfi sùúrù ọtí lísì àwọn kankan tó fi ní mi ò tí gbọ́ sún ọyẹ tó gbọ́dọ̀ wọ́n ní wàláhì tààlà pé mi ò mọ tí ń jẹ́ súnà látẹ̀ka àbí ọ̀pẹ̀ wọlé ọ̀dẹ̀ jẹ́ second drop number mi kọ̀ pé mi wọlé ń sìn kọ́ ṣàlàyé fún mi pé àwọn kan báyìí ó yẹ kí n gbọ́ yé súnà àwọn kan báyìí ní ìṣe tọ́tako súnà àwọn kan tàbí mi bá kọ́mẹ́ntì jẹ́ mi báyìí ọyẹ sọ súnà tí bá rí kí mi ọgbà gbé mi kí sọ súnà ìwọ́tọ̀ láàrin galáàgbá
wọ́n tó bá lè jálàgbà ṣe gbàdúgbò tí lọ lè jálàgbà ọ̀hún bí ti sọ ní súnà náà sẹ́mọ̀ ẹ fi mọ̀ pé wọ́n àmọ́ àkátá sí àwọn àfáà tí wọ́n fọ́ọ̀lù sí táwọn onísúfì gbé dání tí wọ́n tú àwọn èèyàn lẹ̀ òun làwọn onísúfì gbà lóní súnà ẹni tó bá ti ń dì wọ́n lọ́wọ́ mú bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn àfọ onísúnà wọ́n máa ń gbìyànjú gbogbo ọ̀nà tí ẹgbọ́n bá lè gbà wọlé wọ́n tún blọ́ọ̀kù náà yàtọ̀ ní pé àkọ́kọ́ ní kí wọ́n blọ́ọ̀kù ẹ̀gbọ́n wọ́n tún wá bí ọ̀nà tẹ́gbọ́n bá lè gbà wọlé. Tẹ́lẹ̀ bá wá wo ìtajà àwọn onísúnà àwọn onísúfì bí àtúntò máa kọ́mẹ́ǹtì dáadáa nípa yín wọ́n rí pé ẹ̀yin súnmọ́lé bóyá níbi ṣe ẹni tó bá ń mọ tí wọ́n tẹ́lẹ̀ sọ̀rọ̀ lánàá pé wà ní wọ́n ti da yín mọ̀ wọ́n sọ̀rọ̀ kùnà súnfì lẹ́nu yìí súnfì ni wọ́n ti da àbẹ́ tí mọ̀ mí èyí ń wí fún yín bẹ́ẹ̀ tí mọ̀ mí. ṣe ẹ bẹ́ẹ̀ jọba sáwọ́ dì ní. kí ló sún yín kan tẹ́ bá tiẹ̀ ní àlákọ̀ kan pẹ̀lú ọba Sáúdí àbáwọn àfà kọ́dà kọjá pé àti sẹ́kùsẹ́ ní Fauzan báyìí lẹ́jẹ́ ìtawà àrètí ní pé àníkílẹ̀ mú darí gbogbo sẹ́rí gbogbo èyí mò ń bá àwọn àfà kan jẹ́ Sáúdí èmi àti wọn ní Taif èmi àti wọn Mẹdínà èmi àti wọn Riyadh kọ́dà mo lè wọ ọbẹ̀ tí mo lè fẹ́ mọ wọn ẹni tó bá mọ tán pè lẹ́sìn èyí tó lè benefit umma ni àwa ń retí ǹjẹ́ yìí ṣe dédé àwọn àfáà yìí nínú àwọn tẹ́yìn lérò wípé ẹjú wọn fúnjọba àwọn láwọn gbà ìlú ní súnà àmọ́ àwọn rí pé ẹ̀ ń ṣàṣìṣe gẹ́gẹ́ àwọn ti wí anta sunniyu indahu ما عليه خطأ báwọn ṣe sọ wípé torí pé ẹlòmíì kan wo àwọn bàbá wa tó ń jà ẹ parí ìjà ta ló pilẹ̀ ìjà ẹni tó pilẹ̀ ìjà ní dákun ẹ wá lè rí ẹnìkan tí ó máa dìfẹ́ǹdì yín kó dún ní súnà kan tó gbádùn tààrà tẹ́bá rí onísúnà tẹ́bá rí ẹnìkan tó wá fi lè tẹ kámẹ́rà síwájú tó dábàá ló ń fẹ́ dìfẹ́ǹdì yín máa wọ́n pé ẹ padà máa rí pé ibi tó náà bí lọ́ọ̀gì sí kàga àdánwò ni ẹ wá lè rí ẹnìkan tó nítumọ̀ ipe àfọ onísúnà tó dúró déédéé tí wọ́n ní ọmọ ìyá wa yìí ibi tó kó sí yìí ibi tó kó sí mi ò tí ì rí gbogbo èèyàn tó máa dìfẹ́ǹdì yín pátá àwọn onírúurú àwọn èèyàn dáadáa àwọn alásàlátú àwọn ìyẹn lẹ́fẹ́ gbà tọ́jẹ́ àtìmí àti yí àkú láyé àwọ̀ sàárè kò ní sí kankan tí wà pẹ̀lú wa illa amaluna ìrújú lẹ́gbẹ́ wọlé ẹ ṣàtúnṣe ẹ̀ ọlọ́run abẹ́ àfàánà rẹ̀ bẹ́ mọ́ fọ́lá àjọ kan sọ rẹ̀ bẹ́ níjọ́ ọdún tí ń bọ̀ àtàwà tí ọlọ́run kọ́ sẹ́wà kò lórí dáadáa ọlọ́run jẹ́ kí tọdún tí ń bọ̀ ó dùn fún yín dọdún yìí lọ mọ́ sì jọ bá yín lórí ààrẹ ọlájọ́ kan sọ̀rọ̀ wájú ọlọ́run má jọ bá yín lórí pé ẹ̀dẹ́ ní ojú kan ọlájọ́ kan sọ̀rọ̀ wájú ọlọ́run àtàwà tí ọlọ́run jẹ́ ata lórí dáadáa àmọ́ ọdún tí ń bọ̀ ẹ dákun ẹ rearrange àwọn àfáà tẹ́ bá pè wá tí ó bá fi máa sọ̀rọ̀ tó fẹ́ dá fìtínà alẹ́ ẹ̀dá alákẹ́ńbẹ̀ ẹni tán owó èmi ọ̀ràn ọ̀ ntọ́ owó ìwọ̀n èmi ọ̀ràn ọ̀ àwọn tí wọ́n gba microphone tí wọ́n fi ń sọ̀rọ̀ ọ̀nbí àfọyín tí wọ́n padà ń dá fìtínà alẹ́ yìí èyí tẹ́yìn ló fi sọ pé tí wọ́n ń ṣe yí ẹ̀ràn wọn ẹ̀yìn náà padà tó ń sọ nǹkan míì ní tá à ń fẹ́ fún yín lórí eré ọlọ́run dákun jẹ́ kẹ́mi náà orí oríire náà ká bá pàdé èyí tí ọlọ́run ti ṣe fún wa tọ́lọ́run gangan mọ̀ pé ọba tó mú dákun ọlọ́run mọ́jọ ọgbọ́n dànù èyí tí a fẹ́ kọ́ lọ́wọ́ bá ṣàlékún àgbọ́yé kó sì mẹ́mi wá lórí dáadáa ọlọ́run dákun mọ́sà fún mi ní àgbọ́yé náà ọlá bí ọlọ́run ọba ti tó mọ́ ọ̀rọ̀ yín
gbogbo tí ẹ bá fẹ́ máa ṣe ní àti ọdún tí ń bọ̀ lọ kí ìyípadà dáadáa kó wáyé lórí ẹ̀ ìsì fi ń lóore jù tẹ́ bá lè ṣe tẹ́ bá lè pàtìjú mọ́ra ẹ bá lè pàtìjú mọ́ra torí pé kọ́ máa dẹ̀sẹ̀ sí yẹn lọ́rùn lọ kẹ́ ẹ máa pe àwọn kan ní Salafi 1990 ẹ wo bí àwọn yẹn ṣe tẹ́wọ́ gbà ó di pé wọ́n ti lébẹ̀lì àwọn kan Salafi 1990 Salafi 1990 Salafi 1990 ẹ jẹ́ kó yáwó èèyàn ìjà ló dé lórí dòwe ọ̀rọ̀ tẹ́ sọ nípa ọ̀rọ̀ Salafi 19 bẹ́ẹ̀ ṣe ń ka gẹ̀yẹ́ ẹsẹ̀ pé ẹsẹ̀ sọ lọ gúgú ẹ̀ ẹ̀yìn gẹ́gẹ́ ẹsẹ̀ lọ gbá wọn ní sáàsì yẹn ní kéde pé ń tẹ́ mọ́ ń pa ìwọ́n títí torí wà lápọ̀kọ́ súnà yìí ẹ̀ gan ṣe ló dídá ìfi wo kálukú àwa náà ló dídá náà fi wọ̀nyí àwa náà mọ bí ẹ bìlọ́ǹgì sí àmọ́ ló yẹ tẹ́ sí a sì mọ àwọn tí wọ́n dúró déédéé tí wọ́n ti ń ṣe súnà nígbà tẹ́yìn gẹ́gẹ́ wà lọ́hùn kẹ́ tó kéwú tán ẹ wá ní kédarí kẹ́ wá dà wọn lóko torí pé irinṣẹ́ tí Yorùbá máa fi tẹ̀lé yẹn Ọlọ́run bá ti kó fún yín táwọn afáàbá wa dákẹ́ fún yín àwọn tẹ́ẹ̀sì lọ́nà wọn pọ̀ ǹjẹ́ gbà táwọn wá ní àwọn sẹ́yìn kù pé onísúnà ní àmọ́ tí ń ṣe àwọn àṣìṣe ǹjẹ́ ilé jẹ́ ó yá àwọn èèyàn náà pé onísúnà làwọn náà àmọ́ àwọn náà wá ń ṣe àwọn àṣìṣe ikọ̀ méjèèjì ẹja máa àṣìṣe yẹn tabasẹ̀ ní káwọn wò àwọn tí wọ́n kọ́kọ́ pilẹ̀ rẹ̀ làwọn tí kọ́kọ́ fi ń ṣe ẹ̀yẹ torí pé wọ́n change orúkọ lékewu yín sí Dárúyọ̀tọ́mi tàbá kọ́mẹ́ntì wọ́n máa kọ́ post Dárúyọ̀tọ́mi gbogbo àwọn kan wọ̀nyí kèsì nǹkan dáadáa ẹ̀ fi mọ̀ pé ní ẹ̀mí ẹlòmí ni adáfo rẹ̀ ṣe ẹ̀sẹ̀ kọ́ ló jẹ́ lógún ẹni mẹ́ta kàfẹ́ sóòsì ni ẹ fẹ́ káwọn yóò fẹ́yìn ní wọ́ọ̀tì ní kí wọ́n gbẹ̀yìn lóní súnà bọ́tí ẹ fẹ́ nìkan náà ẹ fẹ́ kọ́ náà ní wọ́ọ̀tì ẹ̀ Dárúyọ̀tọ́mi kíní kan gbogbo nǹkan wọ̀nyí orúkọ ilé kéwòn bí wọ́n ti sọ ọ̀hún bí wọ́n ti pè é mínú rẹ̀ náà ní ìsìbí Yọ̀tọ̀mí náà ní gbogbo ara màpẹ́ta máa ní Dárú kíní kan kẹ́ padà wá chíǹdì ẹ̀ kúrò ní Dárú kíní kan kó wá di Yọ̀tọ̀mí ẹ̀ fi nǹkan yẹn ṣe yẹ̀yẹ́ ni Yọ̀tọ̀mí pé ọdí ṣe Yọ̀tọ̀mí lédè Yorùbá tó bá fi nǹkan Yọ̀tọ̀mí ròyìn èèyàn bí onífàájì wọ́n ti wá ń sọ 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 ó dàbí pé tí àwọn náà fi wá rí sí wípé ok orúkọ tá ń pè mí kí ni mò ń ṣe gan tá fi rò pé bọ́yá orúkọ tó yẹ mí nì ẹni tí ó fẹ́ sòṣèlú ó fẹ́ ṣẹlẹ́gbẹ́ ó fẹ́ kẹlẹ́gbẹ́ jọpọ̀ ó fẹ́ kíkálukú sà gbé tiẹ̀ wá kíkálukú sà rí sí kíkálukú sà kámọ́ròyìn àwọn àgbàlagbà pẹ́ni eré ni wọ́n wàlí Ọlọ́run ni wọ́n Amada Tijani ká ní wàlí Ọlọ́run ni Ibrahim Yas àwọn sọ́nà mọ̀lẹ̀ kọ̀sáàdì àwọn bàbá àwọn onísúnà làwọn ẹlẹ́yà púpúrú àwọn nǹkan wọ̀nyí wọ́n láàbí ọ̀gbọ́n rí lẹ́nu àfọ́ onísúnà ká tó nítumọ̀ kéèyàn ní ọ̀dà àdúmọ̀ lọ́wọ́ kẹ́ẹ̀sì masàdúrà fún Amada Tijani pé onísúnà àyàmúdá ẹgbẹ́ gbogbo tí wọ́n kọ nípa rẹ̀ kìí sọ lọ́sọ̀ olókù kí ọ̀dà àdúmọ̀ yàn lọ́wọ́ kéèyàn máa defend Ibrahim Niass ẹ̀sìn pípọ̀sì lónísúnà ní why jẹ́ báwo lẹ́sẹ̀ fẹ́ lóní súnà àwọn àfáà tàbá lóní súnà ní èmi ọmọ tí wọ́n rí pẹ̀lú yín o mi ò mọ̀ irùngbọ̀n tẹ́ bá fáwọn gbà kan kẹ́ má nà wọn gbà kẹ́ má tẹ̀sùn kòtò má lẹ̀ kan kẹ́ sì má máa sọ tẹ́ ń sọ yìí ẹ̀ẹ́dùn ní súnà ju kẹ́ dáhùn gbà sí kẹ́ ẹ̀ hà kẹ́ má kẹ́ kí sókòtò yín wà lókè kẹ́ má sọ fún tẹ́ ń sọ yìí lọ. níbi 10 years back yẹn fídíò yìí ìjọ tó kọ́kọ́ pè yín wá bí alkọ̀ pé kẹ́ kọ́kọ́ wá deliver lẹ́jọ́ jọ́nà àmọ́ bẹ́ẹ̀ ti múra àmọ́ bẹ́ẹ̀ ti rí ẹ̀ṣẹ́ àti ẹgbẹ̀ta ẹgbẹ́ Saudi gẹ̀gẹ̀rẹ̀ ti gbọ́sùnà yìí wà láì rọrùn gbọ́sùnà kàkà ilẹ̀ Saudi àìmọye àwọn tí wọ́n darí àti Saudi ẹgbẹ́ Nàìjíríà làwọn àti ọgbọ́n gbé kìnnìkan ní bídíà àwọn kan lọ kéwú àwọn kan kéde wọn kan darí ẹlòmíì gan ọ̀dà àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ibẹ̀ lọ bọ́ sí bó ti ṣe Saudi Madina ní Maka ní ọwọ́ wọn náà lọ́ra sí àwọn náà ni wọ́n bá wọn náà finesse gbogbo bó ṣe darí
ó ní bẹ́ẹ̀ sí rí náà bá súnà dé láti Saudi pẹ̀lú àwọn èèyàn mọ́rú àwa yìí mà àwa ti àti nágbára ṣe ti bọ́ anágbòrò alhamdulillah irú àwa ilé yẹn lè ní ntí irú wa ìbá rí ṣe nínú súnà kéèyàn ọba mi dúpẹ́ ní kọ́lọ̀ wọn sì bá mi gbà gbogbo tí máa jẹ́ kéèyàn orí súnà ṣe nírọ̀rùn wà náà ti dúpẹ́ fún yín gbogbo tí máa jẹ́ pé lágbájá dúró tán yányá sẹ́ni bá àti wọlé kéwù kan nílẹ̀ Yorùbá pé tí lè kéwù yẹn bá fi padà sórí dáadáa 85% mùsùlùmí nílẹ̀ Yorùbá wọn gbọ́ ìsìlámù yìí torí pé àgọ́rọ̀ àwọn tán kọrin kìló ní àwọn obìnrin tán jó kìló orúkọ ẹ̀sìn ní Islamic singer àwọn ni wọ́n sọ wọ́n dídàkudà sẹ̀wárí bẹ́ẹ̀ náà lọ́dọ̀ tí yín náà táyìn náà bá fi padà sórí súnà tó lálàáfíà lẹ́ni tẹ́jẹ́ káwọn èèyàn mọ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni súnà rẹ̀ ọ̀nà rẹ̀ ìgbẹ́rẹ̀ igbórẹ̀ ẹ wo èèyàn tí súnà ó clear sí wọn lẹ́ni ẹlòmíì tẹ́lòmíì fi ń wọ̀n tẹ́lòmíì fi ń fọ́ọ̀lù sí lọ́wọ́ ni pé ẹwà lọ́dọ̀ wọn gbà fún ẹ̀rí bírò ẹ̀rẹ́rò ṣe pọ̀ ní torí pé orísun fílò náà bọ́nà wọn bá gbà fún ni ẹwà rérò bá wọn sẹ́pẹ̀lì tí sùn ìdáwọn tó súnmọ́ àfihàn kẹrù bọ́nà wọn bá gbà fún ni wa alaikum salam wa rahmatullah brother kọ́ yìí ni láti Sokoto ó dàgbé Sokoto lẹ́wà àbí ó dàgbé yìí ni láti Sokoto ó tó jẹ́ mẹ́ta àtàwọn àti ọlọ́dà kan sàmọ́ wà lórí dáadáa brother wa tí à ń bá sọ̀rọ̀ yìí náà gbogbo àwọn tó bá jẹ́ ẹlẹ́gbẹ́jẹ́ bí àwọn onísúnà onífàájì wọ́n lè jáde ní sí tí wọ́n mọ̀ dìfẹ́ndì yìí tí wọ́n kà mọ́ra kákákáká àwa mẹ́ni tó wà lórí dáadáa ok mo sáà pé wọn àmọ̀ bẹ̀ dáadáa mo tó jẹ́ mẹ́ta tí mo ti gbúrò yìí ni gbogbo Sókótó ń kọ́ àánú Ọlọ́run ní fi wálé Ọlọ́run kí ó mú wa lórí dáadáa ọlọ́dún kan sọ̀rọ̀ wọn di Ọlọ́run wọlá pé bírú yín bá dúró déédéé lórí súnà ńlẹ̀ Yorùbá gbogbo táwọn yẹn máa fi kó yẹn jẹ Ọlọ́run ti bọ̀ yín Ọlọ́run ti bọ̀ yín nítorí wá kò ní pé bó lẹ́sìn lò Ọlọ́run dákun kẹsàrí kẹ máa fi nǹkan kan proud pé àti mọ̀ yín ń bá ọba Sáúdí sẹ́ni tó bá kọ́dà kẹ́ lọ gbé ọba Sáúdí wá lọ́dún tí ń bọ̀ kò ní ìtumọ̀ kankan sí mi pé ń táwọn retí ní Nàìjíríà ó ti yẹ wa Nàìjíríà làwọn retí ọkùnrin kan tó kọ́mẹ̀ntì látàkẹ́ yìí máa rí máa fi sùúrù ó ní wà láàyè ìgbẹ́kẹ̀ ò tí gbọ́ súnà yìí mo fi tóbi Ọlọ́run bẹ̀ wá ẹ dákun maniac tí yóò bá sọ wá di aláìlójútì tá di asá tá di ẹni tí ó kàn máa sọ̀rọ̀ sẹ́ni tí ó jù lọ sakasaka kí á jìnà sí èyí tó fi ń dàbí ní maniac náà ni pé gbogbo maniac tí ẹ bá wọlé gbọ́yé tí àwọn ìwà kan bá ń bẹ láre tó jẹ́ pé tí súfí tí ẹ bá tàtàrà súfí di onísúnnà èèyàn máa ń níwà rí èèyàn sì máa ń ní ẹ̀mí rí ju ẹni tọ́kà gbà súnà lọ àfẹnitọ́lọ̀ ń bá sànú torí bẹ́ẹ̀ tó bá kà gbà súnà tí òun ìlànà súfí tẹ́lẹ̀ èèyàn péréte ló máa ń mashallah ọkùnrin tó ní ẹwù èrò tí ń bẹ lẹ́yìn tí ẹ̀ lẹ́fí Sunday la hawla wala quwwata illa tó pẹ́ta ẹ̀ bá ń fèrò proud ìyẹn ẹwù èrò gbàtí ẹwà àgbàlagbà afá àtàbà tó náà tẹ́wú Saudi bá irú gbàrẹ́ ti funfun nísìmá ọwá ṣe fídíò lálẹ́ àná ó ní kí ni àṣeyọrí conference táwọn ṣe ni pé èrò tọdún yìí pọ̀ ju tèsí lọ wà lápẹ́rí bàtẹ́tẹ́ ẹ̀ bá ti fẹ́ bá jì sí fídíà Ọlọ́run máa kú lákàyè wọn ni àṣeyọrí táwọn nílọ́dún yìí ni pé èrò tọdún yìí pọ̀ mọ̀ wá wù báyìí pé la hawla wala quwwata illa ẹni tí ọ̀wá lè sí wọn wá lọ́dún yìí Ọlọ́run fi hàn pé òun gbaṣẹ́ wọn gbogbo àwọn lẹ́yìn aláìsúfì wọn ìwúrí súfì ń bẹ lára wọn ẹlẹ́niwà rẹ̀ àmọ́sẹ́ ẹni mọ́ ní àjítọ́ lálàáfíà àwa ẹ̀yin ló yẹ kẹ́ máa tún àwa sí abáyín lẹ́nu ẹni pé tẹ́ bá gbọ́ kankan tí kankan bá tẹ́ bá ń kẹ́fín kíní kan níbi gbọ́rọ̀ kalẹ̀ tèmi kan tí yóò pè wá pé nǹkan báyìí ọ̀rọ̀ lẹ́nu kì í sọ̀rọ̀ kò bá súnà lọ ẹ̀yin gan wá pín yẹn kíjà wá lọ ẹ wá ń dá gbogbo ẹ̀rú lókè
tàbá kí ó tó yín sí àwa nílà káyì ẹnìkan pè mí kọ́sítọ́mà mi dáadáa ni kẹ́lẹ̀ bàbá òyìn náà máa tán sí o ó ní afáfọ́lọ́ sọ ó lọ fẹ́ bá mi sọ lórí ọ̀rọ̀ oníṣẹ́ orí pé òun ọba mẹ́ra jàmá láti bí 9 months mo ní mo rò pé mi rò pé ó tán lọ́wọ́ yìí ni wàláhì mo ṣe wípé brọ́dà ẹ̀ nìyẹn ó ní ẹ̀yìn tẹ́ ń tajà ibi tó yẹ kẹ́ bìlọ́ọ̀sì sí gẹ́gẹ́ ni mo lè mi ò ṣe tó lẹ̀ kẹ́kẹ́ tó ní pé bóyá kí bìlọ́ọ̀sì sẹ́lẹ̀ wúwe àti kí bìlọ́ọ̀sì sínú ìsìlá ó ní ọlọ́dọ̀ ìgẹ̀gẹ̀ ó ní ibi tó yẹ kí bìlọ́ọ̀sì sí ni ó ní yá ó ní ọwọ́ bẹ̀rẹ̀ sí sọ àwọn oníṣẹ́ kọ̀ọ̀kan mọ́ni ó ní irú bẹ́ẹ̀ ṣe ń sọ ohun ó láwọn àwọn bí gẹ́gẹ́ ò nígbà yìí ló ní súnà báwọn ẹ má gbọ́ ó nígbà ó ní mo lè sọ̀rọ̀ ṣe dúdú mo lè ní ká pọ̀ ọmọ kìíní kan ó ní bí ṣe ń sọ̀rọ̀ ó ní tí mo mọ́ jẹ́mọ̀ pé wọn bá mi lórí súnà báwọn àmọ́ ti bá ó ní àwọn tí wọ́n bá mi lórí súnà gan ní pàjá yìí ìtumọ̀ rẹ̀ ni pé ó rí pé ìrégbè ni mo gbé dání bọ̀tí ibi tí wọ́n ti gbàrégbè o ẹwù ta ló lè tẹ̀lé mi pẹ̀lú tí mo wí o ta ló rí ẹ pé o ó ní kọ́ra wáàsí mi tí máa ń ṣe ó ní kọ́ yàtọ̀ sí wáàsí àwọn oníwáàsí ó ní bí ṣe máa sọ̀rọ̀ ńgbà mí gan ó ní máa sọ̀rọ̀ mí báyìí ó láwọn oníṣúbí gan ó ní láì ara wa lélẹ́yìí ó ní bí wá sọ̀rọ̀ mí bẹ́ẹ̀ ó láwọn oníṣúbí náà sọ pé ara wa lélẹ́yìí ó ní bí ṣe máa sọ̀rọ̀ òun láìkẹ́ ó ní àmọ́ tí bá ó ní bí ṣe tó máa ń polú ọjà tí tó máa ń sọ̀rọ̀ aláǹgbá tí máa ó níbi tó yẹ kí ó láwọn ẹni yìí gan òní ó láwọn tẹ́lẹ̀ ní ìfẹ́ di ó ní wà láì ó ní wà láwọn nígbà ó níbi tó yẹ kí ó yẹ kí tó yẹ kí bìlọ́ǹgì sí gẹ́gẹ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo bí mi ti ń ṣe tẹ́mi ń pè lẹ́sìn ń rí pé ìranù ni bó ti bí tí wọ́n ti lè gbà lọ́dọ̀ tí sọ́dá kéèyàn sọ pé kéèmì ó gbé ìranù wá sọ́dọ̀ yín kéèyàn ó rí tẹ́mi ń ṣe bí ìranù kó wá di pé ọ̀dọ̀ ilé ẹ̀ kí n ilẹ̀ àkùnmí mọ́ ẹ wọ̀rọ̀ kí lẹ́yìn náà fi gbé báàgì ibùlẹ̀ ti yẹ gẹ̀rẹ̀ kí ló dàrú máa yín lọ́wọ́ ìjọ dáa kẹ́nì kan sọ pé òun fẹ́ sọ kí làsì orí ń tẹ́ bá ń tẹ́ gbogbo ń tẹ́ ná lọ́dún yẹn kó wá ní àbáyọ ni pé èrò pọ̀ ṣé rí ọmọkùnrin tí máa ń sọ pé ẹ̀yìn alákòókò tà èrò tí máa lọ ọbẹ̀ níjọ́ Wednesday kìíní kan Thursday Sunday sọ́nísúnà sọ́nà ọgbà ṣe tiẹ̀ náà sẹ́ni kébè tó máa pé ọlọ́run ọba nǹkan kan ò sílẹ̀ mi yín máa pé ẹ̀sìn gangan lẹ́fẹ́ ṣiṣẹ́ fún nígbà tí ọba máa jẹ jáde ní ọ̀rọ̀ yín máa pé wọ́n bínú mi ní yẹ tí mọ̀ mí ní ẹ̀wẹ̀rọ àwọn àfáà tó nítumọ̀ làwọn á pè sẹ́mọ̀ gẹ́gẹ́ ti ríra yín kò sí sí ń tọ́ba Súfì ni torí pé ẹ̀ ní tẹ́lifíà súnà tọ́ḿbélé ẹ̀ ní tàlàfà ni ẹ̀ ní tẹ́lifíà súnà kankan wà ẹ̀ kàn kéwù ẹ̀ kàn bẹ̀rẹ̀ ẹ̀ kàn dábì súnà ẹ̀ kàn kàtìrà ni ẹ̀ ní tẹ́lifíà súnà kankan ẹ̀ pọ́ǹtì àfáà ipe àfáà báyìí ló ṣe ẹ̀mà tẹ̀lé mẹ́ta lọ́jà mi lè yọ tẹ́lẹ̀ torí pé bẹ́ẹ̀ sí ń ṣe bí àtẹ́gbẹ́ bóyá bí ẹ̀yin gẹ́gẹ́ bí bàtẹ́ ti tó súnà mí píríntì wa ìtọ́ sàkóbá fún yín ni pé ẹ̀ ní tẹ́lẹ̀ bí àsúnà ẹ̀ kàbẹ̀rẹ̀ sí àmẹ́ndì ni láti inú Súfì kò jù bẹ́ẹ̀ lọ nítorí dá wà lálẹ́ nìyẹn sani bàtẹ́ ti wá lè láti inú Súfì tẹ́ ti wọ́n inú súnà àwa máa láṣẹ jù àwa máa láṣẹ jù but nínú nǹkan tí mo rí pé ń dà yín láàmú jù wọ́n láì kíburu wà fún yín gan ìtọ́nà ṣe fún yín tí kálukú náà rí lóore yẹn ẹ̀yin gangan fẹ́ kára yọ́ máa rí máa yín táwọn tí wọ́n sì ní jù yín lọ mẹ́ àbá àtẹ́yìn fún lẹ́sì ìgbà tí wọ́n tan kámẹ́rà sáwọn ọmọdé tó wọn ẹ̀yin gan ọ̀dàbọ̀lódú ẹ̀ máa lọ tọ̀ ẹ̀yin gan mọ̀ pé àbá àtẹ́yìn fún lẹ́sì sàgbé bàtà ń sọ̀rọ̀ lọ sàgbé bàtà tan kámẹ́rà sáwọn ọmọdé ké wọn ẹ̀yin gan ni àwọn eléyìí ṣe wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sìn tààrà tí wọ́n tọ́ dámẹ́ lójú nìyí gbogbo jáyìn ń gbé tẹ́ ń gbé yìí mi ò máa wà wọ́n ló súnmọ́ yín gangan àwọn ògẹ́gẹ́ ló súnmọ́ yín gangan sí ẹ̀ lórí mọ̀ rẹ̀ kí wọ́n gbé yóò yín pé ìgbéraga rẹ̀ ti pọ̀ jù
gbogbo tọ́nà ṣe fún yìí oore ni ọlọ́mọdé ọba jẹ́ àmọ́ lábẹ́ ẹ̀sìn náà ni tí ó bá sí ẹ̀sìn tí ó bá sí Al-Qur'ani tí ó sí ẹ̀sìn èmi àti yín ò lè láǹfààní àti lè dá sọ̀rọ̀ lágbàáyé ẹni tí wọ́n retí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ lágbàáyé ni professor in tó fún yín láǹfààní ni pé ẹ kéwù náà ẹ lè dá sí ẹ lè mú Al-Qur'ani wá kẹ́ mú àdìsí ànábì wá ìyẹn ló fẹ́nu èmi àti yín sọ̀rọ̀ tí ó bá sí yẹn mo sí page lórúkọ ẹ̀sìn ẹ wo iye èèyàn tí mo fi kójọ kì í ṣe comedy ni mo sọ pé mo fẹ́ máa ṣe fún wọn bẹ́ẹ̀ èèyàn tí ń bẹ lórí page tí ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n lé 100,000 Masha Allah la quwwata illa billah. King see Yusuf one sake let's settle this matter okay please mo fi tó bí Ọlọ́run bẹ̀ yín báwo la ti fẹ́ settle matter yìí torí pé téèyàn bá ṣẹ́rẹ́ mi ní kíní kan èmi fi àdínkù yàn lórí o bọ́lọ̀ ṣe dá èmi nìyẹn o ẹni tó bá jẹ̀bi èmi máa fẹ́ bí yẹn hàn ẹni tí mo rí ìgbéraga mọ́ tẹ́mi gámà pé ìgbéraga ni a sì máa aláṣejù gbà tí dókítà ọdí mọ́ yàn àwọn ti jáde kí là rí dájú ẹjẹ́ lè fi sí kìníkà kí là rí dájú pé àwọn táwọn náà dì mọ́ yàn wípé bọ́yá torí pé wọ́n dì mọ́ wọn káwọn èèyàn bàbá máa bú wọn wípé ẹ ti dì mẹ́rin tí ẹ dìdì mọ́ ní bídíà lọ́jẹ́ káwọn náà sọ pé onísúnà ní lọ́dọ̀ tèmi o ìkàn ṣàṣìṣe ni ǹjẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ lánàá tẹ́lẹ̀ bọ́yá torí pé káwọn èèyàn bàbá máa ta sáwọn náà lọ́jẹ́ káwọn náà yà sáré pé èmi òkè onísúnà ní lọ́dọ̀ tèmi àmọ́ láwọn àṣìṣe wọ́n sì rọ́rọ̀ sọ́lọ́ tó wọ́n nítorí pé bí ṣe ń bá àbọ̀ tẹ́lẹ̀ kàn àwọn yẹn àwọn ní sáwọ́tò lọ́wọ́ bí tí ẹni yìí náà ti sọ lárúbáwá rí tẹ́lẹ̀ yìí náà ti fi rinlẹ̀ pé àwọn ìwá ní àwọn kìnnìkan báyìí ni wọ́n wọ̀n sí lórí súnà lẹ́ẹ̀kan náà ọkàn yìí bìrì wáyé tí òjò já sí pé ojú kan lẹ́wà but ìgbà táwọn náà ní báwọn ṣe di máa wọn wo kìí onísúnà ní but ọkà láwọn àṣìṣe bọ́yá láti lè fi kọ́fà àtàrà tàwọn náà pẹ́tọ̀ bàtàwọn ti mọ́ pọ́ onísúnà ní definitely àwọn lè dìmọ́ wáyé tẹ́ wá sẹ́yìn náà tẹnu bọ̀rọ̀ níjọ́ táwọn náà dìmọ́ ní bíbí àkàtà ìmọ̀ tọ́jú ògbóǹtarì gidi dídì máa yẹn kọ́ lè mí mú ní ọ̀rọ̀ níjọ́ náà bí kìí jẹ́ wípé ọ̀rọ̀ ká padà jáde bẹ́ẹ̀ wípé ó dùn mí àbí nǹkan tí ìbáwà sí àwọn àfáà wa ẹni tó zanáwò fún ní bídíà pẹ̀lú wá sí tó sí ẹ kíra ní nọ́mà ẹfún mọ́ àfáàwà oríire táwà náà ṣe akéwú sí la fi tanáwò la fi rí pé súnfì èsọ́nà ẹ̀jàtúká àwọn arìn gẹ́gẹ́ bí pé àwọn wá rìn yí jọ àwọn ẹlọ gbé mẹ́kẹ́ àwọn rìn yí padà wọn lẹ́yìn àwọn rìn yí pé ara wọn lẹ́yìn wá ìtẹ́yà tó ní súnfí máa jọ pàdé ní tó bá ń tọ́lọ́ ǹdẹ̀ ti fẹnu yí sọ̀rọ̀ irú wà yí lálẹ́ máa sẹ́wọ̀n já mọ́lá tàbá pàdé oní súnfí tàájọ ọmọ tí ò ní mọ́ bí a bìlọ́ǹgì sí tó ti bẹ́ a máa fi rinlẹ̀ a máa ń jà túkà ní pọ̀ tí ń papẹ́ dìmára yín èmi orí kẹ̀kẹ́ èyẹ́ dìmára ẹni ẹ̀wọ̀n àwọn tẹ́lẹ̀ gbogbo tí nàtàwọn àfáà mi náà bá kọ ẹ má dìmọ́ ní bídíà ẹ má bẹ̀ ní oníbídíà sí ẹjọ́ owó sáà nábì lọ sọ kọ sáàfà tó lè sọ̀rọ̀ tẹ́ẹ̀lé bí dánù ẹnu ma sísúnmọ́ ní bídíà rẹ̀ sọ fẹ́ fi tún sí ní bóò ní òsì ní gbá ti ẹ dánù ìgbà tí dọ́ àwọn nǹkan tí mi rí àmọ́ pé wọ́n dìmọ́ ní bídíà wọ́n ṣe kí ní kan wọ́n dìmọ́ wọn ọba lọ bí kọ́nfẹ́rẹ́nsì yẹn gan kí wọ́n fún wọn lọ́rọ̀ sọ èmi ò kí ló lé ń bẹ̀. What is your stand now? Standing lórí kíni ẹjẹ dáhùn kó ẹsẹ yẹn kí n tó máa lọ. What is your stand now lórí kíni? Badmus Toyib stand mi lórí kíni ń bẹ ṣé lórí ẹsìn àbí lórí èwo ń bẹ. Kò sí ẹni tí ò ní àṣìṣe nínú ọkọ̀ méjèèjì
kò sí ẹni tí ò ní àṣìṣe but sẹ́rí àṣìṣe táwọn brother tí wọ́n pọ̀ jù ìrújú ni wọ́n fẹ́ gbé wọlé lórúkọ súnà ìrújú tó ní agbára ìrújú tó ní agbára nǹkan tó kàn fi ń dáa jù ní pé sẹ́rú àwọn dókítà táwọn náà lọ bẹ̀ táwọn náà tún sọ pé onísúnà ní lọ́dọ̀ tèmi ọkàn láwọn àṣìṣe ni èmi ò gba ọ̀rọ̀ yẹn wọlé sẹ́rí dókítà èèyàn ńlá làwọn náà sẹ́rí tí wọ́n bá fi lè fi rinlẹ̀ pé ẹni yìí oní bídíà ni àwọn nǹkan tó kó sí ni yóò ṣàǹfààní fún umma ju bí wọ́n ti qualify wọn àti onísúnà tí ń ṣe àṣìṣe lọ torí pé àwọn tí wọ́n ń pè láṣìṣe òun ni àwọn nǹkan tó jẹ́ wípé kọ̀ọ̀rọ̀ lùsùlù alùsùnà gàgà mi ma mo se fẹ́ put it tẹ́ fi máa understand mi sẹ́ni bẹ́ẹ̀ náà àwọn èèyàn kan tá bá pè mí lóní bídíà kò lè ní ìtumọ̀ kankan níwọ̀n bẹ́ẹ̀ náà àwọn èèyàn kan tá bá ní oníbídíà mà ní fọ́lọ́run sọ́jà mi bàbá yẹn oníbídíà ní onísúfì ni èmi gbọ́dọ̀ jókòó kí n tún rẹ̀ kí n tún yẹ̀wò pé ẹ̀gbọ́n náà àfáà yìí pè mí lóní súfì bí kí ni mo ṣe tó ti bí ìṣe tó ń ja súfì lógun yìí náà kí ni mo tún wá lè ṣe mo gbọ́dọ̀ adjust láwọn kankan ni sẹ́rù dókítà táwọn náà tó qualify ẹnìkan pẹ̀lú gbogbo àwọn sàtàlá pé lágbájá o òní bídíà àmọ́ bídíà tó kó sí ni àmọ́ lágbájá yìí sọ ní bídíà lọ́dọ̀ tèmi nǹkan ṣàṣìṣe sí àṣìṣe tó níbà lọ pẹ̀lú màmúláàtì ni àbí àṣìṣe tó ní í ṣe pẹ̀lú àkídàdà tí mo lè gba kọ́ wọlé mọ́ báyìí mo látẹ̀ kan mo ti sọ pé ṣe fẹ́ kọ́ wọlé ọmọ olówó bẹ́ẹ̀ Adam Abubakar ní ìbá ní ká mú fún wa tẹ́lẹ̀ ìgbáyà kẹfì gbá kọ́ ní àwọn ìyà kákà ń bẹ mú fún nǹkan wá fún mi mú wọnú mọ́tò wo fún ẹni fún tó bá bá ní mọ́tò bóyá náà wo bí bóyá sí dashboard ní mọ́tò yìí wọ́n dà pé Nokia àbí bóyá Nokia white ní lọ́bá rí bí àbí níwọ̀n sáàmù dámínú because bẹ́ẹ̀ sí fẹ́ pè wọlé yìí yóò sì wá láǹfààní náà ní èmi kàfẹ́ ọ̀rọ̀ bí 30 minutes mo fẹ́ sọ tẹ́lẹ̀ ó ti di bí 2 hours báyìí sẹ́ni tí ẹni tó bá jẹ́ dókítọ̀ lágbègbè tìmọ̀ ẹ̀sìn tí Ọlọ́run ti tún wá ní kí wọ́n ní kí màlá àwùjọ àwa mùsùlùmí báyìí kẹ́ ẹ fi rinlẹ̀ fún ẹni tí ẹ mọ̀ pé ń tẹ́lẹ̀ yìí kó sí tẹ́ bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé yóò da fáwọ́dọ́lẹ̀ láàrin àwọn onísúnnà pé ń tẹ́lẹ̀ yìí kó sí wọ́n á bẹ̀rẹ̀ pé sáàsìsẹ́ lélẹ́yìí tó bá jẹ́ pàṣìṣe ni ǹjẹ́ bẹ́yìn ṣe pé wọ́n ṣàkíyèsí ǹjẹ́ àwọn gbà ṣàbáwọn náà dúró páwọn lẹ́rìí ni tó jẹ́ sí pé ọtí àbí iye bá ti lónà sí pàṣẹ sí gbèsè wọn bá ti lè fóònù ìyá 08055874082 ẹ pè wọlé lórí nọ́mbà yìí 08055874082 àbí 0700699 but ẹ pè glo yẹn nìkan náà mo ti ṣe tán o 08055874082 wa alaikum salam wa rahmatullah sila dalẹ̀ o kí àwọn irú wọn bẹ́ẹ̀ kí wọ́n láwọn ò gbà wọ́n ní oníbídíà kó ní
pé onísúnà náà ni wọ́n àwọn ni wọ́n mọ nǹkan tí wọ́n lè fi jọ táwọn fi gbàgbé pé òkùnkùn kápẹ́ wọn lónísúnà tẹ́lẹ̀ náà kò tí ì túmọ̀ sí pé tẹ́síkì àwọn ò tí ì sọ wọn lọ́mọ àlìjánnà but ẹlòmíín bẹ tẹ́ bá fi rinlẹ̀ pẹ̀lú àwọn tẹ́ bá máa kó sí yóò jẹ́ kó náà lè adjust torí pé kẹ́ẹ̀ tó sọ pé onísúnà náà ni wọ́n bọ̀ tí wọ́n láwọn àṣìṣe kọ̀ọ̀kan bí bàtẹ́ ń tàn wọ́n náà tẹ́ bá fẹ́ sí dáadáa ẹ bẹ̀rẹ̀ sí ka àwọn àṣìṣe tẹ́yìn mọ̀ ẹ kà jáde àṣìṣe nǹkan wa gbogbo ló fọ́ọ̀lù sí àwọn tẹ́yìn ń sọ wípé oníbídíà ni wọ́n kí làwọn kó sí tẹ̀ fi pè wọ́n lóníbídíà wá ìtẹ́ fi sọ pé àwọn náà onísúnà làwọn náà àmọ́ táwọn náà ń ṣàṣìṣe ooo ṣé ọ̀rọ̀ mi clear ìtẹ́yìn fi sọ pé onísúnà ni wọ́n ooo àmọ́ láwùjọ àkọ́tọ̀ àmọ́ láwọn àṣìṣe àwọn mistake ǹjẹ́ ilé kàwọn mistake yẹn jáde hello 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 wa alaikum salam wa rahmatullah Adam wa alaikum salam wa rahmatullah okay wa alaikum salam wa rahmatullah say me dancing I'm coming I've just finished now emo ame sani wa fi kini mo hello ìbọn ká bóyá ká lè gbọ́ fún ìsẹ̀mí mo wà ń bẹ̀ẹ́ ní ìdẹ̀ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ni o ọlọ́run bá láàánú ni kí ó mú adó lórí dáadáa nítẹ̀mí kàn fẹ́ yọ ló ń bẹ̀ ni wípé kí ẹni onísúnà ni wọ́n but wọ́n láwọn mistake yóò dá kẹsì ó mọ̀ láǹfààní mistake yẹn káwa náà má bàa jìn sí ǹjẹ́ ẹ̀yin lè ka mistake yẹn kúkú láìkì ara yín ẹ̀yin lè dákọ̀ ara yín ẹ̀ máa fúnra yín kò ní ẹ̀yin náà lè dákọ̀ ara yín ẹ ka àwọn mistake yẹn àwọn táwọn á jẹ́ oníbídíà kọ̀ọ̀kan táwọn náà súnmọ́ súnà kẹ wá wò kí ni ìyàtọ̀ tiwọn wáyé táwọn fi ń jó ní bídíà táwọn fi ń jó ní súnà àmọ́ táwọn ní mistake wáyé táwọn náà fi máa jó ní súnà táwọn náà jó ní mistake ẹ mọ̀ pé ẹ̀tàn sí wà. hello hello wa alaikum salam wa rahmatullah alama mi naam
torí pé máàlámù yorùbá dé alimọ̀tẹ́rẹ̀ à fàwọ́ mọ̀tẹ́rẹ̀ kọ́ ìdá tẹ̀sẹ̀ pàdé bí lọ́sọ. ṣe àgbẹ̀ pé ẹni táwọn ti gbà lọ ní bídí àlẹ́sì bí dókítà ti sọ pé èmi ọ̀mọ́ lóní mi ọ̀mọ́ onísùnà ní lọ́dọ̀ tèmi bọ́ onísùnà ní lọ́dọ̀ tèmi o dókítà náà ti di oníkìlì lọ́dọ̀ wọn bá àlẹ́sì báwọn automatically ìṣòro wà gẹ́ o. Ṣé mọ̀ pé ìdáhùn náà fẹ́ gbé wọlé nǹkan ìyàtọ̀ sí tí wọ́n ń bá àfàjàbàtà wí sí o. Ìyànà máa fi. Ẹgbọ́n náà sábùfà dídá ni mò ń bá sọ̀rọ̀ yìí ni náà. Sábùfà dídá ni mò ń bá sọ̀rọ̀ yìí ni. Allah fọ́ìsì ó ṣe lẹ̀ òbí ohun wọn ni. Ọ̀rọ̀ tí àbáwá yìí sì bá wa sọ ọ̀rọ̀ tí yóò dẹ̀ àǹfààní púpọ̀ ní àmọ́ bí tọ́lọ̀ ní àrìmọ́ ní èdè náà nìyẹn. Ìṣòro tó wà ń bí pé ojú rèé ìran rèé ọlọ́mọṣà mú wa dún ní orí dáadáa ibi tí àlàáfíà bá wà tó lè gbé àlàáfíà ló yẹ kéèyàn ó wà kéèyàn ó sì láníyàn dáadáa. Ní tí mi kàn sáà mọ̀ ni pé gbogbo tí yẹn bá belong sí gbogbo tó bá bá rẹ̀ sáà tí ní kíláàsì jẹ́ mùsùlùmí rí pé gbogbo tó ń bá ń ṣe rí pé ó ní ẹ̀rí tó jìndò ọlọ́run mọ́sà mọ́ wa dọ́ lórí dáadáa ọlábọ́lọ́wọ́n ọba ti tó tí àwọn bá ní àwọn ò rí wọn ní onísùnà kí ẹnìkan ó padà rí wọn pé onísùnà ni wọn àmọ́ wọn kò sáwọn ibì kan èmi ò rò pé ìyẹn ti di nǹkan bàbàrà náà lọ títí torí wípé èyí tí ó fi ń dáa jù ò ní pé ìjọlọ́run ti gbà ní àtidéwájú ọlọ́run náà ìjọlọ́run ló gbà yín lónísùnà. Assalamu alaikum. Wa alaikum salam. Wọ́n rà pé sẹ́yìn lẹ kọ́ọ̀tì ẹni àbí báwọn. Allah, okay, sorry. Èmi náà ti mọ̀ wọ́n. Àfáà ni bàbá àfáà ni wọ́n Ọlọ́run dákun bá wa sẹ́wọ̀n kò lórí dáadáa. Network yẹn.
ìṣòro tí Yorùbá kọ́kọ́ ní ni pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà ni wọ́n pèpè súnà nílẹ̀ Yorùbá nípìnlẹ̀ ẹni tó ra time lórí tẹlifíṣàn, ẹni tó ra time lórí rédíò, wọ́n wọlé látara àwọn ọ̀rọ̀ kan sí kejì tí ó jẹ́ ọ̀rọ̀ ẹbọ pọ́nbélé tí ó clear pé ẹbọ leléyìí. Bí wọ́n ti ń sọ, ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ń grab pé eléyìí òdodo leléyìí lóòótọ́, alùsùnà làwọn eléyìí. Àmọ́ ńgbà tí ó débì kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá establish nǹkan tí wọ́n fi súnà gbé wọlé. Kò jẹ́ kí nípìnlẹ̀ gbogbo àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ wá sí wọn bóyá lórí rédíò, ẹlòmíì ò tí ì mọ ibi tí kálukú náà belong sí. Wọ́n lérò pé Islam tó lálàáfíà náà ni àwọn náà fẹ́ pèpè ni. Àmọ́ ńgbà tí ó yá, ó di wípé àwọn fẹ́ fọ́ mọ̀ yìí gangan ni. Ṣé bá ní àwọn nǹkan tí ẹjọ́ mọ̀kálàfà àti láàrin ẹyin, ẹjọ́ kálàfà láàrin ara yín, ẹ̀yin lọ báyìí, èmi gbọ́ yé báyìí, èmi gbọ́ yé báyìí. Báwo ni ẹ ṣe jọ sọ nítòbí nùbí tí kálukú tó èyí táwa rẹ̀ rí fún ni, èyí táwa rẹ̀ rí fún ni. Bọ̀ tó bá já sí pé wọ́n mú ìbanilórúkọ jẹ́ wá, wọ́n ń gbowó, iṣẹ́ owó náà ń ṣe, àmọ́ tún náà sí rí ní gbogbo ẹ̀ tẹ́ bá sọ lọ, tẹ́ bá sọ́bọ̀ owó yìí náà ni. Hello. Wa alaikum salaam wa rahmatullah. Alamami. Jazakumullah khairan. Assalamu alaikum. Nọ́mbà mi ni 08033537107.